hamowy. عليك الله صلى عليك الله صلى عليك الله صلى يا محمد العدنان. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم على درة الأولياء أحمد عبد الله أماء الله رضي الله تعالى عنه. شيخ اللهم صل وسلم على سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم نور الدارين وروح الكونين ووارث الثقلين وعلى آله وصحبه حق قدره ومقداره العظيم. ẹ dákun ẹni tó bá mọ̀ wípé àti bèèyàn ṣòro gbogbo ẹni ó skọ̀ nílé yín tó bá ti pàtẹ́wọ́ fún òní skọ̀. gbogbo ẹni ó bá fẹ́ skọ̀ láyé bí wọ́n bá léèyàn skọ̀ wọ́n pàtẹ́wọ́. bí wọn bá ti tan green sọ́dọ̀ rẹ tí wọ́n tan rẹ́ẹ̀dì ṣe sùúrù torí bí wọ́n tan rẹ́ẹ̀dì sí green wọn padà tán bẹ̀. ayé tá a wà lẹ́nìí kò sí doubting afẹnitọ́ bá doubt rẹ̀. la mustahilu fil alam kò sí tí ò possible láyé afẹnitọ́ bá láyé wọn ò possible fúnra rẹ̀ torí pé ẹni tí máa ń jẹ́ kí nǹkan possible níbẹ̀ láyé. látẹ̀tí rògbò mustahilan sórí àsìkò. fífi hàn láti hì. ọ̀rọ̀ mi ò pọ̀ ọmọ láyé yìí. akramakumullah. tọ́rọ̀ ti sọ́ra rẹ̀. ọlọ́run jà ní pé bàbá wa lálùkùránì. dákun ìwà tó bá mọ̀ bọ́lá ní sọ nídé yẹn. bá pariwo ọlọ́run lẹ́ẹ̀kan náà pé Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. akí ọlọ́run. Allahu Akbar. àyè tó ṣe fún àyè pọ̀. bàbá Sheikh Kadafi wọ́n dá wákà kan lẹ́ẹ̀kan lẹ́nu bàbá Mawlana Sheikh Daud. wọ́n ní ẹ bá wa dúpẹ́ ẹ bá wa sọ pé oore ìpọ̀ púpọ̀. ẹ bá wa dúpẹ́ ẹ bá wa sọ pé oore ìpọ̀ púpọ̀. ẹni tó bá lè ga la ó ṣàlékún fún. ẹni tó kọ̀ tí yóò dá yóò jẹ gbà mí gbà. ọ̀rọ̀ ńlá ni níbi mo jókòó ó sì dá mi lójú pé bàbá wa lálùkùránì náà bẹ́ẹ̀ ṣe jókòó ẹ̀mí tẹ̀ ṣe jọ pé lọ. ìtẹ̀ wa ni a tọrọ sí ọpẹ́ ògbìn mi. àdéhùn ọlọ́run ni ọba tí kì í yí àdéhùn. dẹ́kun ìwọ́n tó bá mọ̀ pé tó fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run òun nìkan ló lè ṣe. àmọ́ làwọn ò ní bọ́ọ̀lẹ̀ wá sí ọ̀dọ̀ ẹnìkan ní ọ̀tọ́jú ara rẹ̀ sí. gbogbo ẹni ọlọ́run bá tọ́jú ara rẹ̀ sọ́dọ̀ rẹ̀ tó bá ti kájú ń bẹ̀ ò ní rore mọ́. Inshallah. bàbá wa àwọn kan máa sọ kí nìkan alọ́lọ́mọjà wáyé wá wòran ò ní rí nǹkan dáadáa wò gbàtọ́ ò ní fọ́ lójú gbogbo ẹni ọwáyé awáyé wá wòran ni ọlọ́mọdé ò sínú wò ládùúgbò àtòkù tó wọ̀ sí. adúgbẹ́ bá sínú wò láàyè yìí. bọ́lá bá gbàdúrà rẹ tó sínú wò máa bẹ lọ́n kọ́lọ́ mọ́jà yóò sínú wò lára rẹ. àwọn kan sínú wò àmáyé sínú wò lára wọn. tó o bá wá sínú wò táyọ̀ sínú wò lára rẹ máa bẹ lọ́n bó ṣe fìràn rí ilẹ̀ fáwọn èèyàn tí wọ́n wò. bàbá ẹ wáyé ẹ̀sìn náà wò. àwọn èèyàn ò tún wá sí náà wò lára yín. Masha Allah. ẹ ríran rẹ tí a tún fi ilẹ̀ pé a wá wò báyìí. Alhamdulillahi Rabbil alamin. unlimited fíìmù ni. níta yóò mọ wò lọ títí láéláé. Àwòwò tá fi. àmọ́ kí ló fà á? gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Sheikh Abdul sọ lẹ́ẹ̀kan. kí ló fà á? àyè bàbá wa
aláya ni wọ́n sọ. Kò sí tó fà á àṣejèrè àtàṣeyọrí onímọ̀ jáde síta ẹ̀ sì palẹ̀ mọ́ àṣepamọ́. Àṣàṣepamọ́ ló bí méjèèjì. Àwọn Yorùbá ní èjì ògbè bàbá afá mo ló yẹ kẹ́ ẹ béèrè bàbá tó bí di ògbè náà ìyẹn sàmọ́lẹ̀ ní òbí. Gbogbo wa lára ṣèyọrí àtàṣejèrè a máa kí rántí àṣepamọ́. A máa wá bínú àṣeyọrí ọba bíra rẹ wò àwọn kan ní ká bá fọmọ wọn máa lù kan pa ẹ má fọmọ wọn mọ bàbá ni ẹ fi mí bàbá wò. Allahu Akbar. Tọ́lá ọmọ táyé ẹ dàrú tọ́fẹ́ máa fi yọ ọmọ táyé rẹ̀ dá ọkọ̀ọ̀kan bèrè bí bò ń bàbá rẹ̀ ṣe rí. Bóò ní bàbá ọmọ táyé rẹ̀ náà dá sí rí. Mo gbọ́ lẹ́nu Sheikh Abdul ọlọ́ọ̀ni kí lọ́wọ́. Sheikh Abdul sọ fún mi jọ́ náà wọ́n ní olóògbé yàtọ̀ sáláyé èmi wá fi tèmi kù. Bàbá aláya ẹ̀ ní tán. Àmín. Ẹ̀ ní tán. Àmín. Sẹ́lẹ̀ ní gbogbo èyí tí ń ṣẹlẹ̀ ń ilé ọgbọ́dọ̀ mọ́ mí ilé ọba ń bẹ ànímọ̀kùnrin. Ilé ọgbọ́dọ̀ mọ́ mí. Ibẹ̀ láti mọkùnrin. Àwọn kan bẹ lórí fíìdì lánàá wọ́n sì páàkì wọn. Wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n kú wọn sọnù ayé òsì rí wọn. Allahu Akbar. Wọ́n sì bọ́ọ̀lù gbani. Èyí tó lọ páàsì sẹ́yìn ẹ sì páàsì ẹ̀ sí gbogbo ayé àwọn ọmọ ọlọ́mọ sì ń jẹun bẹ̀ wọ́n sì rántí ẹni tó ṣe mọ̀. Ẹ gbẹ́sẹ̀ lé bọ́ọ̀lù ni àwọn kan gbẹ́sẹ̀ lé bọ́ọ̀lù ọ̀tá wọn lọ́gba bọ́ọ̀lù lẹ́sẹ̀ wọn. Ẹ wá skọ̀ gbogbo ayé ni pé skọ̀ ẹ tún wá rò wípé jẹ́ ìwọ̀ ẹ̀yìn wò jẹ́ páàsì sáwọn èèyàn mọ́ jẹ́ ń gbá bọ́ọ̀lù dànù. Àwọn bàbá kan gbá bọ́ọ̀lù dànù lánàá àwọn ọmọ wọn rìn kí orí fídì ayé ni. Wọ́n bẹ̀rẹ̀ bọ́ọ̀lù ayé sọ fún wọn pé bàbá yín ti gbá gbogbo ẹ̀ dànù. Ẹ sọ fún mi Sheikh Abdul ẹni olóńgbò ọ̀tọ̀ aláyé ọ̀tọ̀. Àṣẹ nìkan ní rògbò. Bàbá ní máa ra ògo fọmọ. Ọ̀nà wo ni bàbá fi rògbò fọmọ? Bàbá tí ọba ti bínú ológo ọmọ rẹ̀ ó dológo. Tẹ́ bá ti rẹ́ni tí ń bínú ológo ẹgbàgbé ológo ò lè dìde ní wọn. Bàbá ní máa rà. Bàbá Fàgbò bínú ògo. Radiyallahu ta'ala anhu. Ó sojú yín kò sẹ́yìn yín. Gbogbo yín lè wà níjòkó ẹ̀yin ọmọ tẹ́ tara bàbá jáde tí bàbá ní Ajagbe dìde. Ìjánu sì fún ọ ìwọ ló ṣe wá sí. Allahu Akbar. Njọ́ náà ló ti pè sí mi lẹ́nu. Ó ní mo dúpẹ́ bí wọ́n ṣe gbé fún mi tí wọ́n rọ́pẹ́ dá. Èmi náà dúpẹ́ bí mo rẹ́ni gbé fún lẹ́yìn. Allahu Akbar. Kẹ́sẹ̀ tí ń bẹ lédì. Àwọn ọmọ rẹ̀ mẹ́jọ̀kó. Wọ́n kàn ronú jọ́ náà ni. Ṣé bẹ́ẹ̀ ní tíjọ́ tí wọ́n láwà ní Mùkádàmù? Adó sunkún pẹ̀lú bàbá ni. Àwọn mọ́kànlá láwé láwà ni wọ́n gbé gbogbo tàwọn tó kù tán wá fi mí sẹ́yìn. Wọ́n fẹ́ pè mí bàbá ni ẹ̀ gbọ́dọ̀ pé. Nígbà tó jẹ́ lẹ́ẹ̀kọ́ ọ̀kànlá tí wọ́n pè mí, báwo àlìjẹ̀nu wọn wá sọ̀pọ́ọ̀tì mi ní bí màláíkà ni kò yé mi. Tóró gbé agbódà wù. Ẹni wọ́n fẹ́ wí láwà ní kò ráyè fún wọn. Ìwà ń béèrè pé ìyẹn mélòó ló tẹ̀lé mi wá. Ẹnìkan ní àá ṣé gbogbo àwa tó kù wá sí ọ wá ni. Bàbá wa yé kí ààrẹ mú bẹ láyé ní ọ̀nà àwọn ní ó ṣe MC. Bàbá wa yé kí ààrẹ mú Allahu Akbar Allahu Akbar ọlọ́run bàbá kẹ́ wọn. Àmín. Ilé wọn ò ní bàjẹ́. Àmín. Ọlá bàbá mi tí ń wò ní kalẹ̀. Àmín. Kò sí ntọ́jára mi ọmọ yájú bá mi tí ń wò ní yá mi lára. Allahu Akbar. Bàbá wa yé kí ààrẹ mú bàbá wa sọ fún wọn pé bàbá ní ẹ kúrò òun fẹ́ wu ẹ̀mí òun. Ìwọ́n ń wúra mi pété lẹ́mí rẹ̀. Owó náà ní ọtún wẹ̀yìn wò mọ́. Wọ́n wá pí ọ̀nà fáwọn méjèèjì. Ìgbà tí ti déwájú bàbá ẹkún ni wọ́n sun èmi náà wá sunkún. Wọ́n wá ń bá mi nu ojú mi èmi náà ń bá wọn nu tiwọn. Lọ́jọ́ tí kọ́kọ́ wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ níwájú bàbá. Bàbá ti sọ ká tó bẹ̀rẹ̀ náà fílà. Bàbá lẹ́nu kan tí ó sọ̀rọ̀ bí òsì lè ní. Àmọ́ gbàtà parí náà fílà. Bàbá lẹ́ni tí ó sọ̀rọ̀. Ẹni tẹ́bi pẹ̀lú rẹ̀ jọ dúra wa sínú gbá.
awájọ dúró àwa tá a tún wájọ mú ẹ̀jẹ̀ ara wa èmi ọmọ ẹni wọ́n dà kan tó ráwọn èèyàn bẹ wájú mi fìlà mi tó sọnù níjọ́ náà èrì lè mi tí wọ́n dá orúkọ mi báyìí fìlà ń sá lọ́rùn. bàbá tí ọ̀wá jàǹbá wa a ní tá fi sàn gbogbo ẹni wọ́n gbà lẹ́ẹ̀kan tó lẹ́ni wọ́n gbà wọn ò ṣeun gbàmígbàmí ò ní tẹ́lẹ̀ rẹ̀. èmi ò pìrìtẹ́ ni o lẹ́nu mi máa ń lọ́kọ́ yẹn pìrìtì tí ìbá ní ṣe yìí ṣe ọlọ́run jà ní pé bá mi ọlọ́run ní kí lọ́wọ́ lára bá mi ayébìí pé bó o lọ ti ṣe tó fi dà báyìí ọgbọ́dọ̀ jọ wọ́n lójú torí jọ́tẹ̀ ẹdí àwọn òní ráyé wá ń bẹ nú ayé ẹ sì wá wáyé lójú wọn wọ́n tún ní òní ráyé gbé ẹ tún ráyé gbé lójú wọn wọ́n tún lè ní ráyé ṣe ẹ tún ráyé ṣe lójú wọn. àwọn títí wọn lè jù ọlọ́run sì bá yín páàkì wọn kó lẹ̀ tí ẹ ráwọn tó kú lẹ̀ ń fúyẹ́ ọlọ́run kàbẹ́ kan wo fíìmù ni. ọlá bàbá mi fa àgbà lọ́dọ̀ wọ́n náà jọ́ táwọn èèyàn ń dájọ́ ọkú fún mi wọ́n sọ ọjọ́ ní kò ní dọdún tí ń bọ̀ àmọ́ mo rántí pé kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ńjọ́ náà bàbá náà sọ fún kọ́mọ́ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ èmi fọlọ́n sọ fẹ́ ṣe fún sáré ìwọ sọ pé sọ́ọ̀lì ìlà ìyàsù sí fàtì àfáwà yàsí lọ́kọ̀ọ́ inú yàrá mi làfà ti parí tíra o inú yàrá mi làfà yàsí ti parí tíra náà àwa lọ tẹ̀ ní Mushin àwa kó padà sọ́dọ̀ mi alọ́ǹchẹ̀ bá a ṣe lọ́ǹchẹ̀ àfáàní ìtókù ẹ máa bá mi hà. àwọn èèyàn wá sóore fún ọ wọ́n wá rẹ́ lómi ọ̀n pààkì ẹ̀sẹ̀gbẹ̀ kan àwọn ọmọ rẹ̀ lọ́n pààkì wọn. dákun ìwọ tó bá mọ̀ kọ́ lọ́hún ó ṣe é lé mi sẹ́ ẹni ni tó bá gba ìwọ lọ́lọ́ lẹ́ẹ̀kan sí pé Allahu Akbar. bàbá lọ ra ògo fọmọ torí pé bàbá ò bínú ògo ọmọ ọlọ́mọ ọlọ́run wá sọ ma gbogbo ọmọ fọlọ́ sọdọ̀ ológun. ṣé bàbá níwájú ó yé mi rí pé bàbá wá lógo àbí kí ìyá ni wọn ra ayé fún ọ ìyá ni ra ayé tọmọ ó ti lógo bóyá ni ó ṣe rà níbo ni ó ti rà wọn lára gbé láyé ẹ gbé ní lọ́wọ́ ẹni ọ sọ pé kójú ìyọ ọjà bí wọ́n ti tà. Sheikh Abdul wa ni mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi bàbá gbé ògo kalẹ̀ ìyá mi wá ara ayé tí ń ti lògo lára bàbá mi àsára bàbá lè yàn ti rà torí pé gbàdánù Kùránì là á kà tí rà lọ́rùn ìkìrá kìtàbà kà lórí kò sọ pé ìkìrá ìkìtàbà kì obìnrin ò ní ka lẹ́tà kankan lọ́rùn ọkùnrin ní ó ka lẹ́tà lọ́rùn gbogbo tóbìnrin bá ṣe yọ ka èsì lára ọmọ rẹ̀. tó a bá wá lọ́gọ̀dọ̀ láyé kó ló ṣe dá láyé ó ń gbogbo àtàyé bọ̀ ó rí gbígbé ká yọ dàrú gbogbo ẹni ọba lógotọ láyé tó bá síyàwó fẹ́ ó sì àyè gbé ká àtògbò àtàyé ó dàrú. ó ti lọ́rùn. mo kí ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. mo fẹ́ wà kẹ́kẹ́ mọ́jú kí n kí àwọn àgbàlagbà lọ. wà á máa fàkọ́dà ní máa dùn mí sílẹ̀ Muhammadi. bá a mi mo fẹ́ kì. wàlá mi sì dùn àtàlíkì àmàtì yóò fọ́kàdùn. kò sí tí máa dẹ́rù bàbá nu ayé ìwọ tó ní ìfẹ́ kí wọ́n bú mi kí ló dé tí wọ́n náà déyàn sọ́sẹ̀ tí ọ̀fọ́n sáyé wo bẹ̀ ni wọ́n sọ ma so tí o tó bá dúdú ayé ò ní wo bẹ̀ Sheikh Abdul fi mu kí adamallahu hayatakum níta mọ̀ ṣe náà la ṣe fún yìí àbá alálùkùránì mo ṣiṣẹ́ ìsìn èèyàn ní bàbá Allahu Akbar Allahu Akbar bàbá àṣìkàṣà fi ẹ jókòó níjọ́ bàbá ń jẹrù yìí wọ́n ti kalẹ̀
wọ́n ní kó kálukú mọ́ mú tiẹ̀ ń bẹ̀ tí bá mi lọ́pọ̀ jù ni. Allahu Akbar. Kai. Ẹ dákọ̀ ẹ jókòó bàbá. Kai. Ẹ dákọ̀ ẹ jókòó. Ẹni tí gbangba rẹ̀ ọba sojú ẹni ọwọ́ yàrá lọ. Yàrá nìyẹn ti mọ ọmọ tí bẹ gbangba. Kai. Bí ọba sọ lọ́ọ̀kùnkùn ni kò sí ti ń jẹ́ mọ́lẹ̀. Àwọn èèyàn ní òkùnkùn borí, wọ́n ní ìmọ́lẹ̀ borí òkùnkùn. Bá a ṣe pé lọ́tọ̀ ẹ̀ tó lókùnkùn bì kan ni. Allahu Akbar. Ìmọ́lẹ̀ wọn ní borí òkùnkùn. Bọ́ ọba ní ìmọ́lẹ̀ borí òkùnkùn, ṣé bọ́ tán náà nu ilé kí lójijì wá lábẹ́ bẹ́ẹ̀dì rẹ̀. Ọlọ́ba àmọ́lẹ̀ ti ń gbénu mọ́lẹ̀. Ó bá ń gbénu mọ́lẹ̀ ni àṣírí ló ti tú. Ìmọ́lẹ̀ ni àmọ́ lókùnkùn ní gbé. Iná ni ọ̀jẹ́ nìkan orí náà rí. Àmọ́ láti dìrí kú ulé àbùsọ́rù wọn wà. Alukurani ni kò mú wàhálà dání. Bẹ́ẹ̀ yẹn bá ń takò wá pé ń tà ń ṣe òye ọ̀rọ̀ wo lè yé wọn. Àkọlé yé wọn. Torí ilmu yẹkini ni wọ́n ní wọn mọ hakul yẹkini. Hakul yẹkini ṣe tí wọ́n kà nù tíra. Gbàgbé tírun tíra ló ń kà. Tó bá ń wá hakul yẹkini ọ̀ padà rẹ̀ nu yàrá. Ọ wá padà sígbà tí wọ́n fi ọ ọmọ wa dàgbà bọ̀ díẹ̀díẹ̀ ìgbà tó ọba fi dàgbà dé stage ibi tó ti wọlé ọ wá jáde sáyé ó lè mí ní lágbájá bàbá alágbájá ń bẹ ń bẹ ní wọn bí mi kódà irú ọjà báyìí wọ́n fi pọ̀ mí ìyá alágbájá ń bẹ ń bẹ kódà báyìí ni ìyá alágbájá ti ṣe láì sí fídíò. bàbá mi kàṣà kọ̀ọ̀kọ̀sáàbí mo kí yín mo kí bí wọ́n bọ́lọ̀ ṣe dá yín. Tó ṣe wípé kìí ṣe ayé ọ̀rọ̀ ń bọ̀. Bàbá wa lálùkùránì. Rahimallahu hayata Sheikh. Ó gbọ́ àgbàlagbà kọ́ lórí bẹ́ẹ̀ ṣe rí. Wàláì ọpẹ́ ńlá ni. Allahu Akbar. Ṣé ẹ mọ̀ pọ́ bí yẹ kí n kọ́kọ́ máa ti kí Ọlọ́run? Mo kí ànábì ó yẹ kí ni mo kí ṣé ó ti já ni ìwọ ṣé ó ti já ni ó bá mi lè rí ni. Ẹni tó láwọn tà ló lè wá wọ́n rò pé tuntun ni ọ ni ọmọ pé tòkun bọ̀ ni ọ ni. Wọ́n lòun ṣí àfúnfin mọ́ látàlá mú lọ. Ìgbà tó ọmọ mi tó ti ń bọ̀ lójú ọmọ sírò. Tó bá mọ mi tó ti ń bọ̀ ni òní sírò. Àsọ́lọ́ wa ṣèkà débi pé kẹ́nìkan máa jìyà kẹ́nìkan máa jèrè ni. Ẹ bèrè lọ́wọ́ ẹni tí ń jìyà àtẹni tí ń jèrè. Ẹ bèrè pé kí ló fà á. Èèyàn ṣiṣẹ́ bọ̀ láti ibì kan ti ṣe wàhálà kò rówó gbà ẹ wá ní ọmọ ìyáálé olówó ọwọ́ ìyáálé olówó kọ̀ mọ̀ ọ̀run kíkọ́ màwé ẹgbà ọlọ́nkan ń bò olówó ọmọ ìgbé wàhálà tó ṣe lọ́nà ni wọ́n á gbẹ̀sẹ̀ tí ò sójú ẹnìkan àwa ń bèèrè wọ́n sọ̀rọ̀ jàlìkì àmọ́ mo lọ́ọ̀ lọ́dá lé kọ́ ọ́ rálìkì àmọ́ bó ṣe rí bẹ́ẹ̀ gbogbo ọjọ́ rálìkì àmọ́ ṣẹlẹ̀ aláàrú di ráìsì méjì ó tún lè bá gbé kan lé wọ́n ní kí ló dé oníkówó lè pọ̀ síbẹ̀síbẹ̀ kọ́ raṣọ parọ̀ àṣẹ wàhálà kan lówó Ọlọ́run ní ṣàánú ẹ̀dá àbá Al-Qur'ani kí wọ́n ọba tó ṣe yín bó ti ṣe yín Ọlọ́run jẹ́ rí múlélé o. Àmín. Kò sí tí wọ́n dẹ́rù bàbú àdúrà rú yín ò sí lẹ́nu rú mi àmọ́ mo wá wo Ṣètánì gbogbo àwọn àlùkọ́ ní sábìkù ìyẹn lè tètè dáyé kọ́mọ́ síwájú. Mọ́sàgbà alágbájá sóò ti dẹ̀gbọ́n àṣẹ ẹ̀gbọ́n yàtọ̀ ságbà ó lè sepò kíní léèwé kọ́mọ́ sepò kíní nínú ayé àìmọye olódo olè kéwú tó di ológo nínú ayé kò sí tí sọ̀yàdà bẹ́ẹ̀ ìtí sọ̀yàdà bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ lọ́dọ̀ yìí torí ẹ nífẹ̀ẹ́ ọmọ ọlọ́mọ gbogbo ń tẹ ẹni náà lè fi dúró tọmọ ọlọ́mọ. àṣebílú àgbàlagbà bí yín bá pọ̀ láyé ẹlẹ́ẹ̀tì gbà ẹ sì ń tẹ̀lé wọn bí yẹn bá fẹ́ mọ̀tàn ṣé wà ní ṣíṣe irú yín ló yẹ kí yẹn wá bá. káàdì mi tọ́ tán pátápátá kéèyàn sin bàbá tó bí Sheikh Ibrahim tí wọ́n fẹ́ ya rẹ̀ lójú ẹ̀ wọ́n tún wá bí Sheikh Ibrahim sí lọ́wọ́ nígbà tí kìíní òun dé Sheikh Ibrahim ṣe báyìí tó ní àbá àìtúrọ̀ bíi àwọn tó kù ni ó ti ya wèrè ṣé wàlí sì máa wo wèrè àríwá mú kan nínú iṣẹ́ rẹ tó máa ṣe ó ní kì í ṣe wèrè wọ́n ti sọ fún wa pé ń bọ̀ káàbọ̀ bí mo ṣe sin bàbá rẹ ní sìn wọn náà kètí ìṣe mọ̀ kèsè mọ̀ wọ́n wá ń bí Sheikh Ibrahim lérè pé tá
ta lọmọ kéwù rẹ ó ní àlí nìkan lọmọ kéwù mi gbogbo àwọn ọmọ tó kú ọmọ kéwù àlí ni wọn. La ilaha illallah. ṣé Ibrahim bá tún lọ tán ọkàn ṣe Abdullah ó ní Abdullahi bí mo ṣe sin baba ńlá baba yín mo tún bẹ̀rẹ̀ lórí tiẹ̀ náà. gbogbo ẹbí lọ́wọ́ kan bẹ́ẹ̀ wọ́n tó lọ nífẹ̀ẹ́ yẹn wọ́n wá bí ọ̀pá àdánwò lọ pẹ̀lú àdánwò wo lọ kàn níbi ìfẹ́ o nífẹ̀ẹ́ rẹ̀ tó ọba ti kàdánwò bẹ̀. adùn ìfẹ́ nìkan láyé máa ń béèrè àbùkù wo lọ́kàn lára ìfẹ́. wọ́n wá ń sọ̀rọ̀ nípa ìfẹ́ wọ́n sọ̀rọ̀ àtọ́lọ́wọ̀n àti ìfẹ́ kò sí yà torí pé wọ́n yé kà wọ́n nínú tírà èyí tó kà nínú tírà àwọn ìròrí ló mú wá ẹni tí ọ̀tọ̀ wò kò lè sọ nípa rẹ̀ ẹ̀là bí gbọ̀ wò ẹni tó bá tọ̀ wò ló lè sọ inú yàrá wọn sì ti tọ̀ wò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ fún wa àbámu tuntun yìí kí o mo kí bàbá wa àgbà tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn ẹni tí mo ṣe Abdulrasheed ni bàbá wa gbọ́ pa á bàbá ọlọ́run níjọ́ tán o àmín kò ní tán o àmín mo wá kí bàbá wa ṣe Suleiman lẹ́kọ̀tẹ̀dó àkókò máàmà kò ẹ̀yin ò sì pa sí àwọn tó bí yín jẹ́ àwọn kan bẹ ẹsẹ̀ bàbá wọn ni wọ́n fẹ́ bàjẹ́ àmọ́ Ọlọ́run wá ní kí wọ́n láwọn aṣíwájú tó jù wọ́n lọ àwọn aṣíwájú tó jù wọ́n lọ ni wọ́n ní ká máa sọ fún wa ká ní ká máa sọ fún yàn wípé ká sọ pé ọlá fásíà wọ́n ní kò sí nu súnà wọ́n ní ẹ̀fọ́ wọn mú súnà yín àwa náà máa lo súnà tiwa lákùndín inú kún wọlé ẹ̀dín ni ẹ máa ṣe tí Ọlọ́run ló yí àwa kéwú ló yí ẹ̀yin gbogbo ẹni kéwú bá sì yé tọ́lọ́run ọba ti yé kéwú gan ọmọ dàrú báwa aláya ẹ̀rí pé ń wò yín ni ọpọlọ yìí pọ̀ bẹ́ẹ̀ ṣe ń kà wọ́n látẹ̀kẹ́ wọn kò ní òlèmí náà dàbà yìí pọ̀ bàbá Sheikh Suleiman tọ́ ẹ̀ bàbá ní bó bá ṣe yí pé bí mo ṣe mú oògùn tó mo bá mọ kéwú tó ni bí mo ṣe mú kọ́ Ọlọ́run tó mo bá mọ kéwú tó ni kò bá mo sì dà ẹ bá ń béèrè pé gbogbo ẹni ọwọ́ mọ kéwú ta lọ kọ́ wọn àṣà rẹ ni tí ń ṣe kí bí wọ́n ti ń bá wọn fọwọ́ wẹ́sẹ̀ tó oorun fi gbé wọn lọ níta gbangba ọwọ́ dàsùbà wọ́n máa ń yá wá ní. ìwọ sì jókòó òjì àfàrẹ kọ wọlé ẹ kàn wọ ẹsẹ̀ lásán àsọ̀rọ̀ ẹni yẹn ni wọ́n yanjú lọ́wọ́. La ilaha illallah. bàbá sì tají bàbá dàfà kẹrù rẹ mọ wá lọ lu yín afárò bóun ṣe bàbá ni. La ilaha illallah. bàbá ní ọ̀sẹ̀ ní ọ̀dà fà lẹ́nu ẹni tí ọmọ kéwù wọn lọ dà fà lẹ́nu wọn ní gbogbo ìgbà tó ọba ti dé lu yín ìwọ ọlọ́padà jẹ́ chief imam olú wọn. torí tí wọ́n wá béèrè lọ́wọ́ rẹ̀ lọ́kàn rí bàbá Suleiman tọ́ ìwé tí wọ́n wá kọ́ kílẹ̀ tó mọ́ táwọn tó ń béèrè bá wá dé tí bá wá ń dá wọn lóhùn gbà níjó ló ń kélé yìí. bí aládàmí tilka layali lawmaha máa ha tọ̀ dabaranu sáàdùn àṣàádì bàbá mo kí yín o. wa kí aláya. Sheikh Muhammadu li jamiu ṣé jamiu ní kẹ́mi náà pè àbí bò ní àbí torí àlàmì lẹ pé fún wa o. Ọlọ́run yà á rí i pé ẹ dákẹ́ jókòó kíní yìí ń pọ̀ sí ni gbàtẹ́ ìríra yín pẹ̀yìn lẹ sọ̀rọ̀ ayé dàbẹ́ ẹni tó sọ yín dàbẹ́ lẹ̀ ń wò wọ́n bá ti wá rí bẹ́ẹ̀ wọ́n jàzá umbi máa sọ́bàrú. Jannatan wa harira. kí ló dé tọ́lọ̀ fi sọ bẹ́ẹ̀ ọlọ́fẹ́ bọ́lọ̀ ń sọ̀rọ̀ olóòdì kàdánwò ló fi sọ fún wọn pé àdánwò tí mo bá gbé wá fingerprint wa ò jọra wọn o question paper wa ò lè jọra wọn o àdánwò kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìdánwò sì ni kì í ṣàdánwò kò sí ẹni tọ́lọ́wọ́ bo ní nǹkan tí ò ní ṣèdánwò fún. wàhálà ẹ̀ ṣe nǹkan nu ayé alẹ́ lómi yóò máa ṣe ń tẹ̀ ṣe tẹ́ ẹ bá ń gbọ́ tẹ́ ẹ rí onítọ̀hún ẹ máa wá rò pálá àyà ni. wọn wá rí nǹkan mi ìfi kún lẹ́yìn ṣe ń tọ́ náà ni wọ́n ń tò wọn àrí ibi tuntun mú wá. kò sí tọ́kàn lọ́rọ̀ yìí dúkẹ́ mọ́tẹ́sùbọ̀ pẹ̀lú o torí pé lé ìpìlẹ̀ lẹ ti jáde. bàbá wa Gani aláya ọlọ́mọba ṣàlékún kẹ wọn. Àmín. wọ́n gbọ́ lẹ́nu bàbá mi Aríkéwúlò wọ́n níjọ́ táwọn ń bẹ ní Faagba àwọn wá kọ́lé àlùkò lọ́wọ́. bàbá Gani akin àfà ọlọ́run yìí wá mú wọ́n ní bàbá Gani bá ní ọlọ́run
wọn jáde mọ́ ń jọ. La ilaha illallah. Bàbá aláya mo kì í ọjọ́ kí wọ́n mọ yìí báyìí lọ. Bàbá mi kọ̀ọ̀kan fi tí ń wò. Èyí tún wá mọ yìí sí ní gbogbo ìgbà ni. Ọlọ́run ní báyìí náà jẹ́. Àmín. Ìwà mo bí ń ṣe gbé yín. Akramakumullah. Tọ́lọ́ rẹ̀ bàbá mi mo fẹ́ dájọ́ ọ̀rọ̀ sí. Mo kí gbogbo ẹ̀yin Akewa. ẹgbẹ́ mi tẹ wà níkàlẹ̀. Ẹ̀yin bàbá wa sẹ́yìn ni kí n kọ́kọ́ kiri àbáwọn ẹ̀yà wa. Aláwọn ìyá wa ni. Ẹ̀yin ìyá wa mo kí yín o. Kí wọ́n. Ẹ̀yin abiyamọ mo kí yín o. Obìnrin ní jẹun ọmọ, ọkùnrin ní jèrè ọmọ. Toróúnjẹ àmọ́ àti èrè ọmọ jọra wọn. Àmọ́ wọ́n fẹ́ kẹ́ ẹ máa rántí kó oúnjẹ àárọ̀ yín ilé bàbá yín lẹ ti jẹ. Kò sí obìnrin tí ó jẹun ọ̀sán nílé bàbá rẹ̀. Ilé ọkọ lobìnrin ti jẹun ọ̀sán. Ilé ọmọ lobìnrin ti jẹun alẹ́. Ìwọ ọkùnrin oúnjẹ àárọ̀ tó jẹ nílé bàbá rẹ̀ sórí jẹ dáadáa. Torí ìgbà tó bá mi sọ ìgbéjẹ máa mú mi sí ẹni tí ó jẹun ọ̀sán lọ́dọ̀ rẹ̀ ó dé. Lẹ́yìn kò tí a mọ gbóúnjẹ àárọ̀ rẹ̀ fún kó tó máa prepare omi. Sọ̀rọ̀ ètò prepare náà má fọkàn balẹ̀ tọ́bẹ̀ bímọ oúnjẹ rẹ̀ tó tún prepare náà ó tún lóúnjẹ àárọ̀ ọmọ. Ó tún máa wá ṣètò oúnjẹ alẹ́ àwọn tó bí ọ. Nígbà kẹ́ bá ń bèrè lọ́wọ́ ọkùnrin ńjọ́ òun ló ń fẹ́ jẹ. Oúnjẹ alẹ́ ọ̀hún gan tí wọ́n ní wọ́n ń jẹ lọ́dọ̀ ọmọ gan bí wọ́n bá bọ̀ jẹ ni o mọ́ fagídí gbà o. Ọbẹ̀ wọn ni o. Ó rí i pé nù kúnlẹ̀ àti ìdọ̀bálẹ̀ ọ̀kan jù kan lọ. Torí àwọn òkúnlẹ̀ gbóúnjẹ fún ọ ni ìdọ̀bálẹ̀ ló fi pọ̀ tọ́ jẹ́ kílẹ̀ ò tó mọ́. Wọ́n fi kulli hunna babu wa ghurfatun. Ẹ̀yàwó ẹ dákun. Wọ́n Lọ́tà àsìkò tẹ́ ẹ bá jẹun ọ̀sán lọ́wọ́. Ẹ má di ẹni tó fẹ́ jẹ oúnjẹ alẹ́ lọ́wọ́. Kò sí tí ò jẹ́ kọ́ mi ẹlòmíì ọ̀lápà ẹni tó yẹ kó jẹun alẹ́ ó sì tilẹ̀kùn mọ́ kí wọ́n jẹun ọ̀sán rẹ̀ mọ́talẹ́. Ó ti gbàgbé wípé ẹ̀san onìkan ni ológun. Torí ẹni ó tilẹ̀kùn mọ́ torí ọmọ jẹun alẹ́ òun. Níjọ́ tó bá kẹ́jọ́ oúnjẹ alẹ́ bá kàn ọ́ ọ̀rẹ́ ẹni tí ó wà tilẹ̀kùn tọ̀dọ̀ rẹ̀. Mo kí ẹ̀yin yà wá. Akewa. Ẹ̀yin tẹ́ wà ń kalẹ̀ yìí. Ẹ ti pèsè oúnjẹ alẹ́ ẹ̀yin kalẹ̀. Oúnjẹ alẹ́ náà níjọ́ tẹ́ bá máa jẹ ayé òní tilẹ̀kùn mọ́ yín. Àmín. Mo wá kí gbogbo ẹ̀yin bàbá wa. Akewa. Mo kí ẹ̀yin bàbá wa. Akewa. Ẹ kú sùúrù o. Ẹni tí ó bá ti fẹ́ yàwó ni ó gbọ́dọ̀ dáhùn. Tọ́lá yọ challenge rẹ̀ pé Sátánì ń sùúrù ti lọ́dọ̀ rẹ̀ rí. Mo kí yín o. Ọlọ́run ní gba sùúrù lọ́wọ́ yín o. Àmín. Tọkùnrin bá ti lè bínú ju ó lè má jèrè ọmọ o. Ọlọ́run bàbá ní kò ní lómi gan lé mọ́. Àwítà ìwí ó lé egun mẹ́sàn-án lọkùnrin ní bẹ́ẹ̀ ni egun mẹ́sàn-án ní ń bẹ lára ọkùnrin ń jọ wọ́n dáadáa mọ̀ ń jọ wọ́n yàwá wù lára rẹ̀ méjì ló kù. Bẹ́ẹ̀ ni tí ó bá rí bẹ́ẹ̀ ni Ọlọ́run mọ̀ lo azimu fóbìnrin. Ó lo azimu fúnra rẹ̀ ó lo fún ànábì ìgbà tí ó dorí ó ní nà kayda kunna azimu. Àwa àwítà ìwí ọlọ́gbọ́n ń jọ àfa kan ló ń gbọ́n. Ó wá ní kí ni wájú ó ní ìwé ti obìnrin ó sì wá lọ́dún méje. Ó wá pàdé ọmọdé obìnrin kan ó ní bàbá kí lẹ́ ń dààmú ara yín sí ó lè ti obìnrin ní wà. Ṣé ẹ ti wá dọ́dọ̀ àwọn tí wọ́n ní ó láwọn òwò ni. Ó ní bọ́lá ti dé ìdẹ́ kójọ yìí lẹ́yìn òwúlò ẹ̀dá sọ́dọ̀. Àfa dá sọ́dọ̀ tán ọlọ́kanú rẹ̀ náà mo tún mú wá. Allahu Akbar. Mo wá padà sọ́dọ̀ bá mi. Adamallahu hayata shay. Nǹkan méjì ni mo fẹ́ kí gbogbo mùrídí àtẹni tó bá súnmọ́ yín kó wò lára yín. Gbogbo àwọn tẹ́ tẹ̀lé ẹ̀ jàmbá wọn. Al-Qur'ani ni alladhina amanu wa lam yalbisu imanahum bizulmi. Alladhina amanu wa lam yalbisu imanahum bizulmi.
zulmin. أولئك لهم الأمن وهم مهتدون الله أكبر. Allahu akbar. Báàmí àṣẹ gbogbo ẹni ọba ló ń gbọ́. Àmọ́ ẹ sọ fún un pé kọ́ mọ́ fàbò síkùn. Tí ọba ti fàbò síkùn yóò nàṣẹ̀ kan yóò bá àwọn tí wọ́n ti fi ilẹ̀. Ẹsẹ̀ kejì tí ọba gbé yóò jù wọ́n lẹ̀ wọ́n lé wọn nípa. Tẹ́yìn bá bí pé bó lọ ṣe dá báyìí. Ẹ sọ fún wọn pé kò yé yín ẹ̀san ni. Bẹ́ẹ̀ni. Ẹ̀san ni. Àwọn èèyàn máa bí mi ni wípé ṣe bí jáwé àwọn kan lálẹ́ ṣe wọ́n ní bàbá ọ̀sán òkun ọ̀pìn. Bàbá òpin. Bàbá láti kíní àti kejì ojú ọ̀nà ni wọ́n wà. Mo wá rí i wípé gbogbo bí tẹ́ ti gbà ẹ̀ pin. Bẹ́ẹ̀ sì wá pin un ẹ wo bọ́lá ti ṣe lébi. Gbogbo ẹni tí ó dọ́dọ̀ yín pátápátá fáìlì wọn ti wà lọ́dọ̀ yín àtàwọn tí ò tí ì dé. Ọlọ́run yà rí i pẹ́. Torí mo rántí ọdún tí mo dọ́dọ̀ bàbá wa ní skin rila bàbá Tinubu bàbá làáfà ọpẹ́ kó tó dé. Mo ti pín tán àbẹ́ni tí ó fún ọ ní rọ́bọ̀ tọ́jú ẹ̀ sọ́dọ̀ rẹ̀ wọ́n lọ fa ibi ọmọ pàdé bàbá aríkéwúlò. Àpàdé náà ni àwọn ẹni tí ìbí mi bá ń lọ àwọn àfáà kan bá ní bàbá afẹ́ mọ̀ yín bàbá ní ẹ gbọ́dọ̀ délé mi sẹ́rọ̀ ọkùnrin ti ń lọ wọn lé mú tí ìbá ti rí láàrin yín lé yín àwọn yẹn bá wá bá mi wọ́n ní ìmọ̀lẹ́ wọ́n ní kí n máa wá kí níjọba débẹ̀ báyìí wọ́n ní ẹ káàbọ̀ ọ ṣẹ̀ṣẹ̀ wá padà wá ní wọn nìkan ọkọ̀ fẹ́ kó líìdì wọn wá ní wọ́n wá mú mi wọ gbogbo ibi tó yẹ kán mú mi wọ́n lé wọn. wọ́n wá ní mọ̀lẹ́ tí kò lọ ṣe rí báyìí wọ́n ní mo gbé Faagba lódìdí ọdún 10 èmi ní í ṣètò tí bàbá ń jẹ nínú hálùwà ìwà ríbi tí ń ṣẹ̀san sí Ọlọ́run lọ́dọ̀ rẹ ni kí n san sí. bí wọ́n bá dájọ́ fún ọ síbi kan tó bá kó wọ́n fi ibi sú ẹni tó dájọ́. bẹ́ẹ̀ yẹn bá dájọ́ tó bá kó ní ọba wá gbèsè lókùn tó ọmọ san. Allahu Akbar. yẹn máa dá àkọ́pọ̀ ni wọ́n á dájọ́ wá kó ní ọba wá èyí tó kù gbèsè ni. Ọlọ́run yà á rí pé lọ́rẹ́ rìn díẹ̀ àbá lọ́wọ́ kàn rẹ́ rìn díẹ̀ ẹ̀rí yẹn kì. Bàbá ayé Mudasir فتشبهوا إن لم تكونوا مثله إن لم تكونوا مثله إن التشبه بالرجال فلاح. Gbogbo àwọn tá ń tẹ̀lé bàbá ẹ dákun ẹ má jà á sí bọ́dì. يا خادم الجسم كم تشقى لخدمته أتطلب الربح مما فيه خسران أقبل على الروح من فضائلها واستقل بالروح لا بالجسم إنسان. wọ́n ní làwọn èèyàn sì tẹ́ fi ṣòfò lára àwọn ẹni Ọlọ́run torí wọ́n mọ̀ sọ́bọ́dì ni pé àwọn sì wá ṣe mistake ń bẹ̀ o àgbá kò sì ń ṣe kọ́ ọmọ wà rárá dáa jukọ wa kọ mọ wàá rí kọ mọ jèrè ibẹ̀ lọ. Wọ́n yí àwọn tẹ̀tẹ̀ lé mi. Kò sì dàrú wà lẹ́yìn nìkan ṣoṣo lẹ́nu mi tẹ̀lé kò tí lójú tu ẹ̀. Ya subhanallah. Ìgbà tó lọ wọn sọ pé yóò dé èèyàn ń bẹ̀ kò ní kọ bí ó ti ṣe ń bẹ̀. Bàbá wa Abibu bàbá mi ní Faagba kàn kọ́ Ọlọ́run kan fún Ọlọ́run bàbá ní njọ́ mo ti mọ gbogbo yín mo ti mọ bẹ́ẹ̀ gbogbo kálukú yín ó ṣe rí Ajagbe máa ń lọlé ìyẹn ní ojú àfihàn bàbá kí bàbá béèrè lọ́wọ́ mi tí wọ́n bá béèrè yóò pè mí pẹ̀lú wọn nìkan ìgbà tó dé stage ní àbá ṣe báyìí má bínú pé mo ṣe ọlábàárà ìfẹ́ rẹ ni ọ̀jẹ̀ ń gbádùn bí ó ṣe mí jọ́nà Ọlọ́run jáde pé bàbá gbogbo tí wọ́n
kà yìí wàláhì tí bàbá wa bá mi jù bẹ́ẹ̀ lọ wájú bàbá wa fàgbà. ìdí sọ yìí kì í ṣe pé báyà mo fi rójú wọn yìí fúláṣì wọn kọ. yàtọ̀ sí pé mo rí wọn lọ́dọ̀ bàbá fúnra ara Ọlọ́run ló tó àṣírí wọn fún mi. máa yòó náà bí ó kàmí sílá kàbíyèrè kò sẹ́ni tí sòfófó fún yàtọ̀ mọ̀ fófó ṣe bí Ọlọ́run. gbogbo ẹni ọ̀gá aláyé tó lẹ́nu mi ò sí mọ́ ẹ sọ fún pé kò mọ tí ń sọ ni o. ń ṣeré ni àwọn kan láyé fẹ́ mo láyé ọ̀fẹ́ o ayé lọ hájú o torí wòye fi wájú wọnú ayé wòye fẹ̀yìn wọ ẹgbẹ́ ni wọ́n fi wáyé. torí tó bá fi wájú wọnú ayé ò ní rìnnà lẹ́yìn kan kọlù ọ bó o sì fẹ̀yìn wọnú ayé ọkọlù nǹkan torí kí nǹkan kọlù yẹn yàtọ̀ sí kí èèyàn kọlù nǹkan. bọ́ bá wá fẹ̀ gbẹ́rìn ọmọ rí bí ò ní kọlù nǹkan kò sì ní kọlù ọ. Masha Allah. ẹ wo ọdún tẹ́ ẹ ti ń bá bọ̀ kò sì dàrú mọ́ yín lọ́wọ́. bàbá Ọlọ́run jàre pẹ́ mo sọ bẹ́ẹ̀ nìkan mo ní kéwú tó ó ní kò sí kéwú tó wọn ọmọ ó lànà bí ọmọ ju Kùránì lọ ó sì darí gbogbo ayé ẹlòmíín sì mọ gbogbo tírà ó dúró ti di mọ́tàbà ó dà wọ́n dà mọ́nú ẹbí rẹ̀. bàbá ẹ̀san tí wọ́n bá ń pariwo ẹ̀san ẹlòmíì ọ̀mọ́ ti ń jẹ́ ẹ̀san. arákùnrin kan wọ́n fẹ́ ṣe fàájì wọ́n fẹ́ lọ́lá ó wá gbé mọ́tò jáde ó wá rí ajá tó kọ́ ọmọ kọjá ó ti dúró fún wọn ó sì ti dúró jẹ́jẹ́ ó wá rí fásitì pé jẹ́ǹtì ẹ̀ pàkan náà máa já ìwé. Sètánì yà lò kó láwọn kan náà ń bẹ tí wọ́n sọ fún ìgbà téèyàn kírun tán tó wá sọ pé brọ́dà ẹjọ́ ẹ túnú yín yẹn kí wọ́n ní àfa sọ fún pé òun yóò tún tiẹ̀ kí torí pé bàbá bá wájú Ọlọ́run èrí yàn mọ́ bóun ló ṣe rí wọ́n kó òrí nù kí bóun ló ṣe rí náà rí bí òrí nù kí òun bẹ kó sí níwájú Ọlọ́run ìtara rẹ̀ ni. ẹjọ́ tún kí. ṣé yí mọ́sálásí ilé Ọlọ́run náà pé ẹ béèrè lọ́wọ́ rẹ̀ pọ́ kankan bọ̀ lọ́mọ jókòó bí ọba sáà nílé yọ́sà ní yàrá kó fi rúùmù Ọlọ́run wá mẹ́ àṣẹ gbogbo ẹni tí Ọlọ́run ò ní rúùmù nígbà àyà rẹ̀ kọ́ gbàgbé rẹ̀ kò lè bọ́lọ̀ ní mọ́ṣáláṣí gbogbo ẹni tó fẹ́ bọ́lọ̀ ní mọ́ṣáláṣí ọmọ Ọlọ́run dání láti lé ní Ọlọ́run jà ní pé bàbá mi ọba pọ̀ máa já ọ̀tẹ̀ ní orí ẹ̀jẹ̀ wa ta sí ajá òun lára ìyájá yìí wá pariwo inú rẹ̀ wá rẹ́rìn-ín Ọlọ́run ṣe fọ́ọ̀rùn níjọ́ tẹ̀sán ó dìde níjọ́ tó pé 30 ọdún dédé ọmọ tó fẹ́ràn jù nínú ọmọ rẹ̀ lọ́ránṣẹ́ ó ní fúnra mi mo dá mọ́tò dúró mọ́tò ọ̀wá ó ní gbogbo ilẹ̀ gbẹ ní mọ́tò ọ̀wá níjọ́ bí mo ṣe ń gbọ́ ọ̀rọ̀ yẹn yìí wá rántí ọjọ́ tèmi pẹ̀lú rẹ̀ jọ rìnrìn àjò bírèkì fẹ́ẹ̀lì yìí sì ń wo àwọn èèyàn wájú tí mọ́tò fẹ́ pa àtọ́ páàkì wọn kó ń bẹ òye mi. Allahu Akbar. express wa ni tí mọ́tò ọ̀dá nígbà tá gbogbo mọ́tò dúró lọ́tọ̀ àtòsí òye mi ni wọ́n á bí ọmọ yìí pé adúlé èrò tí wọ́n bẹ́ẹ̀ bì ni mo wá lọ. ó ní mo wu ọ̀nà mọ́tò ọ̀wá àmọ́ mọ́tò tó pọ̀ mọ́ òun ò mọ ibi tó ti wá. àṣetọ ọba rò pọ̀ láṣìgbé àsìkò tí ó gbẹ̀sẹ̀ ìtóni. ó ní bí mọ́tò yẹn ṣe tẹ orí ọmọ òun báyìí tẹ́jẹ̀ ta sí òun la ibi tóun sílẹ̀ mí ò kọ́kọ́ lọ. àṣebí ṣe máa rí rèé gbogbo náà ló dùn pa nínú ọmọ òṣè pa o. ẹlẹ́ẹ̀kejì bàbá wa sọ̀rọ̀ kálẹ̀ kan wọ́n ní sàárà bàbá wa pọ̀ báwọn tó ní yín náà ti ṣe nù. gbogbo wọn tí wọ́n ṣàdúrà tó lóò ní ṣàdúrà àwọn ò ní ṣe sàárà wọ́n ń dájọ́ fáwọn ẹyẹ tí wọ́n jẹun ni o. Abdulrasheed ọ̀rọ̀ yìí ni wọ́n sọ gbàtí 20 naira ya ìyẹn wà ra super glue 50 naira ọ̀fẹ́ fi lẹ̀ ó jèrè ní àbò sọ́ọ̀tì ọ̀fọ̀ ó wá di wèrè tí ń jẹ òkú adìẹ lórí àkàn àwọn pòfẹ́sọ̀ wa kọjá wọn lórí wèrè tí ń jẹ òkú adìẹ yìí ó ní ẹwà àwọn wèrè sáàyè làwọn ń jẹ tiwọn tani wèrè nù gbogbo.
sáyè náà ń jẹ́ lóòótọ́ ṣé bó kúnlẹ̀ làwọn náà ń jẹ́. arábìnrin kan bẹ́ẹ̀ ibi tí mo fẹ́ fọ̀rọ̀ mi gúnlẹ̀ sínú ni dákun la ojú inú rẹ kọ́ ọmọ ogun ti mẹ́lẹ̀ yìí kí lọ jọ ṣé lè yọ jọ àwọn tàná ni àtẹ́ríjú. àtẹ̀kùn náírà fi kankan mi. ṣé ní wọn lọ lẹ́jà bí àwọn tàná tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sùn. làwọn ń zẹ́dùn wà á tàbí kéèrè záde. wọ́n ṣe yá mùsíyára nílé mọ̀lánà Sheikh Jamiu níjọ́ Friday èmi ni wọ́n pè lóníwàásí. làwọn ń zà. ẹ̀kẹ́ wá sọ̀rọ̀ wọ́n ní odidi ọgbọ̀n ọdún Sheikh Jamiu sọ pé àwọn ò fojú kan oorun àtọ̀sáàfòru lódidi ọgbọ̀n ọdún. wọ́n nínú àdúrà táwọn wá ṣe àwọn wá ń ṣàdúrà lẹ́ni tí ò béèrè ẹ̀san. wọ́n nínú àdúrà táwọn ṣe hálùwà táwọn wọ̀ ní gbogbo ọmọ tó bá jọ ọmọ ọ̀fà láyé ọlọ́mọ bá ń sọ wọ́n dé èèyàn mélòó ní ọ̀sẹ̀ sàn yìí. ṣebí irun tí bàbá Fáàgbà náà ṣe lọ nìyí. wọ́n béèrè owó sàrà lọ́wọ́ ẹnì kankan. tọ́lọ̀ sọ tólu ṣe tán ọ̀sọ̀ gbòdì ìlú ẹ̀rí balágbàdo ṣe rí lẹ́nu nígbà tá a jọ olúbúlọ́ọ̀bù tàlà rí ngbà náà ta ló tiẹ̀ ní wá bẹ̀. ọlọ́run jà ní pẹ́ bàbá lẹ́tàkùn mẹ́rin ìrọ̀lẹ́ kò sí ẹni tó lè wọ bẹ̀ mọ́. ọlọ́run sọ ni mo ti sọ fún gbogbo àwọn tí ń dabẹ̀rú mo sọ fún wọn pé mi mo dé kí gbogbo wọn pẹ̀yìn dà gbogbo àwọn tọ́jà nìjọ̀nù mo ní kí wọ́n jìnnà àwọn ejò mo ní kí wọ́n sún torí mo fẹ́ lólẹ̀ ẹ wo iye èèyàn tí wọ́n fi ilẹ̀ fún ẹ wá wo bí ẹ̀yin náà wáyé àṣẹ báwọn tó ní í ṣe rí náà rè wọn kálukú wa ń jẹ wọn mú ẹ̀yin sábà bẹ́ẹ̀ bá náwó Nàìjíríà títí ẹ̀ tún mọ ná dọ́làsì lágbo bàbá wa Fáàgbà lágbo bàbá aṣẹ́nuraki bàbá wa Fáàgbà ni ṣé ònúraki mù wọn ò mọ irọ́ pa kọ́dà bí yẹn pa sí wọn lẹ́nu wọn nípa. ìyá táwí yìí ń ta jẹ ọkọ márùn ti lù ẹ jẹ́ sọ̀rọ̀ aṣọ tán olóúnjẹ nìyá yìí èrò máa wá pọ̀ nílùú oúnjẹ rẹ̀ àwọn èèyàn máa ń pariwo wípé ìyá yìí tẹ́ ni ẹ dákun kí ló dé tó ṣe pé ẹni ó dé èèyàn láwọn tọpinpin rẹ̀ kí ló dé tá a tọpinpin ẹni tí ó di èèyàn kábíyànjú bá ṣe sọ dé èèyàn. ẹni ayé rẹ̀ bàjẹ́ ẹ sáàsì fún kí ló bá ayé rẹ̀ jẹ́ ẹ bá tún ṣe wọn ní ṣerú ẹ̀ láyé ẹni ọba ga tí wọn mọ bó ṣe strọ́ọ̀bù tó fi ga wọn mọ wá wò pé ọ̀nà bọ́lọ́gbà ẹ má ṣe mọ̀ lórí ẹni tó ṣubú nínú ayé gbogbo tí gbèyàn ṣubú ní mẹ́nu ayé ẹni tẹ́ ẹ ṣe mọ̀ lára rẹ̀ òun náà lẹni tó ga nínú ayé ẹ béèrè pé bóòlù ṣe rìn ládùúgbò ẹ̀gún yìí ládùúgbò kò yìí wọn ní béèrè rẹ̀. bẹ́ẹ̀ni wọ́n wá níyà yẹn wọ́n lọ tẹ́ ẹni bí wàá kú sí ní gbogbo ìgbà ẹnìkan bá wá báyà ìgbé ìyá ọkùnrin yìí ó ti tọ́dún méjì tí ti máa rí bí máa wá jẹun níbí yìí àmọ́ kò ní sanwó rí yóò fàwọn èèyàn bójú jáde ni bẹ́ẹ̀ wọ́n ọba sì ti pọ̀ kò ní wọlé náà yóò fàwọn èèyàn bójú wọlé ni. ìyá yẹn ní fọkàn rẹ balẹ̀ tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ àwọn àkàṣìṣì bàbá ọ̀sẹ̀ àkọ́kọ́ pé ọ̀sẹ̀ kejì pé arákùnrin yẹn tó wà lọ báyà pé ìyá ẹ gbàgbé tí mo sọ fún yín arákùnrin wọn náà tó nù ìyá yẹn ní kì í ṣe wọn nìkan ló ti ń sọ àwọn èèyàn ti ń sọ ti pẹ́ àmọ́ tó bá dọ̀la mo fẹ́ fi nǹkan hàn wọ́n wá dijọ́ kejì àmọ́ tó bá wá wọ́n wá ń gbà táwọn èrò ti dé o nígbà tí ò sẹ́ni kankan ni ọ wá ọba dé ìyá yẹn bá ní jókòó tì mí ọ̀pẹ́ arákùnrin tí mo ń jí tí mo wá jẹun yẹn wọ́n wá rí tọ́jú ọlọ́ọ̀kan wọ́n wá níbi tí mo ń jókòó ìyá yẹn wá ń béèrè lọ́wọ́ arákùnrin yẹn pé kí lórí tí ń ṣe o ó ní ṣàdúrà ó ní wàláì àdúrà tí ń ṣe èmi ní í ṣe é fún wọ́n ládùúrà tí ń ṣe ni kí ọlọ́run tí rú ọ pọ̀ kí n lè ron jẹjẹ ni. Allahu akbar káì. ni mo bẹ ilé ọjà tán ó ní tèmi yé mi kí ló dé tí o lè ṣàdúrà nílé rẹ tó ṣe pẹ́ẹ́nu ọ̀nà ṣọ́ọ̀bù mi ní tí mo ń ṣàdúrà tó bá wá ṣàdúrà tán tẹ́lẹ̀ o bá ti wá pọ̀ àdúrà kí ló ń pọ̀ náà ni ó sì ṣe.
bẹ́ẹ̀ bá ti wá pọ̀ yóò wá yọ wọlé ó ní sàárà tí ń ṣe fún mi lòun náà wá ń jẹ. Allahu Akbar. bàbá ọlọ́run wọlé àbá Fágbà lọ́dọ̀ ọlọ́run. Allahu ta'ala anhu. yóò wọlé àmúlá aláṣẹ ìwọ̀n náà rà kí. Allahu ta'ala anhu. àbọ̀ gbọ́sẹ̀. Anakumullah. Bàbá ẹ má tì wá. ń jọ mọ wàá wájú wọn nù tí bàbá ní tó bá ṣe pé gbà kan ni láti òkè odò báyìí bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yìí tí mo bá tì ní. Allahu Akbar. Allahu Akbar, Allahu Akbar, Masha Allah. Tí mo bá tì ní èmi náà bá ń wí bí ẹ ṣe wí àwọn aṣọ ìbúra kí mu ní àfààní wí bẹ́ẹ̀ mọ́ ẹ ní tì wá bá a sọ fún wọn pé wọn ní tì wá. Kai. èyí wọ́n wà sí fún bàbá èyí wọ́n wà sí sí wọn mo ní tó ànàkàlà ó dàbí pé ẹ̀yin lẹ́ni máa rọrùn. Kai. Kai. ní tí ń bẹ láàrin wọn kò yẹ nìkan kò sẹ́ni tó lè dá sí. wọ́n ní bàbá níjọ́ òní gbogbo àwọn tẹ́ gbé mi tẹ́ sọ fún mi èmi náà wá wọnú ayé ìwà ń gbé wọn mi mo gbé Sheikh Tijani mi mo gbé Sheikh Ibrahim mi. àwọn ni wọ́n sọ fún mi wípé gbogbo ibi táwọn lọ láyé ọ̀dọ̀ bàbá lánàá ṣẹlẹ̀ àwọn ti kí káwọn tó lọ sílẹ̀ Lárúbáwá àbújọ táwọn lọ́dọ̀ bàbá wọn Fágbà níjọ́ táwọn apàdé Sheikh Ibrahim wa ni aṣọ tí ń bẹ lára rẹ̀ yìí ká ló fún ọ wọn làwọn dábọ̀ ẹnì kíní Sheikh Ibrahim wọ́n kì báyìí Sheikh Ibrahim kò sí lọ́dọ̀ rẹ̀ wọ́n tún dábọ̀ ẹnì kejì wọ́n tún lè báyìí Sheikh Ibrahim wọ́n nígbà táwọn dábọ̀ bàbá Fágbà ẹni tó lásán mu aṣọ tí wọ́n á gbé fún ọ yìí tẹ́lẹ̀ àpótí náà wàá fi ṣe é lù wá àmọ́ sọ yìí ló jẹ́ kí n dá ọ yàtọ̀. bàbá wa aṣọ tẹ́lẹ̀ àpótí tí wọ́n gbé fún yín ẹ̀rọ alárin ẹ bọ́ gbòòrò àwọn èèyàn làwọn ń pọ̀ pa wọ́n tún mọ̀ pèpè pèpè. mo ní ká lọ wọ Suratul Fatiha 21 ní Arabi tí wọ́n fi kọ́ Fatiha kò lé ní 21 28 sì ní uruful hijaiya wọ́n yọ 21 wọ́n yọ sínú Fatiha Al-Qur'ani ti sọ pé wọ́n lọ kọ́ ní atainaka sab'an minal mathani wal Qur'anil azim tí a bọ̀ kó ti sọ fún yín pé Fatiha ọ̀tọ̀ Qur'ani ọ̀tọ̀. ẹni tí ọba ọmọ Fatiha bó ń tó ṣe mọ Qur'ani kiri ọwọ́ ayọ̀ aláàfin méje tó kù ó ní fáf kò sínú Fatiha jim kò sínú Fatiha shin kò sínú Fatiha tha kò sínú Fatiha zọ kò sínú Fatiha haw kò sínú Fatiha zayin kò sínú Fatiha bí bàbá Fágbà ṣe sọ fún wa. bàbá mo fi ọlá gbogbo àwọn tẹ̀sán bàbá wa ṣáṣá wọn bá ṣàlékún kẹ gbogbo wa. Àmín. bàbá ṣáṣá ṣe jáde síta tẹ bá wá sí Fágbà kódà tí wọ́n fi lọ ẹ̀ nímọ̀ orúkọ lákàn máa gbọ́ pé bàbá wa ṣáṣá wọ́n fi iye báyìí rẹ̀ bàbá ṣáṣá níjọ́ tí wọ́n dúró tilẹ̀ mọ́ èmi pẹ̀lú wọn jọ dúró báyìí ni bàbá làáfà wọ́n ti kéwà mọ́ tó fi lu ọwọ́ mi lọ́wọ́. Allahu Akbar. bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n rán sí mi Olúbàdàn bíi náà ni wọ́n gbé wọ́n sọ fún mi fúnra ara wọn wọ́n wá ní lọ sọ fún un péjọ tí ọba wa yìí ní dẹ́ ẹnìkan kan lóhùn onìkan mo fẹ́ rí. Allahu Akbar. Kai. Kai. ta ni wọ́n wò lára mi fọlọ́ sọ ni. Allahu ta'ala anhu. wọ́n wá lọ London. bàbá ìjọba gbé fún mi jọ́nà yìí ni wọ́n gbé fún mo gbájú gbogbo ayé ní ti sọ yìí torí wọ́n sọ fún mi pé ìgbà tẹ́mi dé kó wọ́n sọ fún mi pé ẹ̀yin méjì ni ètò ìsọ yìí kò síbi tí wọ́n ti fi mítì ní sọ wọ́n sọ fún mi pé ẹ̀yin méjì ni bó lẹ́ ti ṣe adáyọ̀ ọkàn èèyàn méjì ṣe jókòó sórí àpótí kan. Allahu Akbar. ọlọ́lọ́run bò mo ti fẹ́ ṣe ọ bàbá lọ́sàánù bàbá mi mo jókòó ìkàkùn ṣe mí ìwọ TV ni ìkàkùn ṣe mí ní ìsìrí Ìbàdàn wa bàbá wa pè mí fúnra wọn bàbá pálọ̀ ó sojú àwọn ọmọ yìí bàbá ní
mo sì sọ fún ọ wípé ọ̀dọ̀ mi ló wà bí bàbá mi sìkìnnì ṣe sọ pé mo bọ́ tọ́jú ẹ̀ síbi kan bàbá ni mo sì sọ fún ọ pọ́dọ̀ mi ló wà àmúgbà tó wà lè wáyé mo fẹ́ lọ sí London àmọ́ tẹ́wọ̀ rẹ bí tó jókòó ló gba àwọn èyí ló sojú wọn àjọ jókòó ń pálọ̀ ni wọ́n wá tẹ́wọ́ wọ́n kàn tí wọ́n kà wọ́n wá gbádùn atẹ́gùn dé àméjì tó wá láti inú atẹ́gùn yìí kò dàbí ẹni ọgbà gangan. bàbá bẹ́ẹ̀ ni ló jọ. àwọn sẹ́yìn mọ̀ pé tí ẹ bá mú oríjìnà tíra lọ ní photocopy oríjìnà ó clear ju photocopy lọ. bàbá ọlọ́run níjọ tán. àmín. ṣé ẹ mọ̀ pé tí ń sọ yìí ní tí ó yẹ kí n sọ ń ta ni. àmọ́ tó jẹ́ kí n máa sọ ni wípé bàbá ń Faagba bínú yàn rí. bẹ́ẹ̀ bá ti rẹ́ni tí ń bínú ológo lè jáde nínú ilé rẹ̀. lójú ayé bàbá mo bí ọkọ bí mi lójú wọn mo bí kejì nígbà mo dọ́dọ̀ bàbá pé ìyàwó mi bímọ bàbá ní sẹ́yìn ọ̀kan ló bí méjì ní retí. bàbá níbẹ̀ ni ọ̀kan gbé kan mi ni àmọ́ bó ṣe dé yìí orúkọ mi ni ọmọ jẹ ọ gbọ́dọ̀ sọ lórúkọ mi ibẹ̀ náà bàbá ti ṣe súná ibẹ̀ náà wọ́n ti ka ojúbà. bàtẹ́nì kejì náà tún wá dé òun náà tún wá dé lọ́kùnrin ṣé ìjẹ́jọ́ gbéra yín nìyí kò sí wàhálà àwa wà ní Kòròdú bàbá wa ń jẹun bàbá ní olókọ mi dà mo lóhùn ní ó sì kéré bàbá ní òun nìkan ni kó wá bá mi jẹun àjẹkù tá a bá jẹkù ní kẹ́yìn tó pọ̀ jì. ọjọ́ náà wọ́n sọ fún mi pé ọmọ ọdún 6 ni ó sì wọlé mọ́ Kùránì wọ́n jọ ké lọ́dọ̀ rẹ tí síbò mi kò lè mọ̀ wípé n ti gbé wáyé yóò rí lò. gbàtó pọ́ ọmọ ọdún 6 ló ṣe wọlé mọ́ Kùránì gbàtó pọ́ ọmọ ọdún 12 ló kó Nàìjíríà. àwọn èèyàn dúró ọmọ kékeré yìí lẹ́fẹ̀ẹ́ fi ilẹ̀ dájú o bàbá mi aríkéwúlò ní béèrè lọ́wọ́ rẹ̀ kò sí tọ́kọ pẹ̀lú àwọn èèyàn mo ní sọ lọ ó ní ẹjẹ́ máa lọ ó ní ṣe bẹ́ẹ̀ san ló sì ẹ̀yìn dé kò sí bàbá yín tẹ̀lé yín wá ní. ẹ fẹ̀sán lẹ̀ kó sì mí náà lọ. ọmọ ọdún 12. ọmọ òun náà ló yẹ fún rẹ gbàdábúrò rẹ dé oúnjẹ wọn ní jáde oúnjẹ tó ń jẹ yìí ti pọ̀ jù ó ní ẹnu mi ó ní inú mi lójú ẹnu mi ò jó nìyó abájú má béèrè kankan lọ́wọ́ rẹ̀ má fi lẹ̀ oníṣòwò Morocco oníbọ̀lọ́ bá kọ́ ni o níjẹ́gbọ́n rẹ lọ oníbọ̀lọ́ bá kọ́ ni ẹgbàgbẹ́ ìgbà tí wọ́n wá lọ Morocco ó ní ẹ fún mi lágbádá torí mo fẹ́ lọ jẹ baálẹ̀ lọ́hùn mi wà láàbò sí rí wọ́n wá rí i pé iṣẹ́ wa kọ́ àwọn tí wọ́n pè wọ́n wá náà ni wọ́n ṣiṣẹ́ lára wọn ó ti parí dòkítórà rẹ̀ nísìnyí. yóò sì jẹ baálẹ̀ Morocco kó tó. òun lọ kọ́kọ́ kírun ní mọ́ṣáláṣí Sheikh Tijani tó kọ́kọ́ líìdì wọn àrí dúdú kan rí òun àkọ́kọ́ wọn sì ti tó rí. àwọn ẹnìkan ní olóhùn ó ní bí ìṣe lóhùn tí wọ́n yàn yín mọ̀ gbà tó ṣe pé mi lọ́kàn àbí ní mọ́ṣáláṣí Sheikh Tijani gangan ni òun lọ kọ́kọ́ ṣe ìmáàmù nínú dúdú pẹ̀lú mi ò tí ì wá ṣe dìsí ní fásitì eléyìí náà tóbi. alhamdulillah. bàbá bá mi ẹ di ẹni tí gbogbo ayé ń pè mọ́ra rẹ̀ pé bá mi. níbi tí wọ́n ti dì í wọ́n rí itú ni o wọ́n fẹ́ gbẹ̀yìn tu wọ́n pàdé àgbákò ni. bàbá ni wọ́n lè mí fọ́lọ́ sọ burú wọ́n bí wọ́n pé kí ni wọ́n ṣe. ṣé bí wọ́n pàdé àgbákò ní kọ̀rọ̀ ni wọ́n wá mọ tí wọ́n wí wọn wọ́n wá ní fọ́lọ́ sọ burú o. bàbá kan wá ní orí bí ó ṣe dún òun ní ti ń sọ orí rẹ̀ kan sánmọ̀. bọ́ bẹ́ẹ̀ ṣe mistake tán bẹ́ẹ̀ sì fẹ́lẹ́fẹ́lẹ́ wọ́n dà òun gi lórí ni. àwọn tí wọ́n le tí wọ́n burú wọ́n pàdé bàbá wọ́n ní àáfàá tọ́lọ́ fọwọ́ ara rẹ̀ sọ. Allahu Akbar. ọba tí wọ́n sọ yín bàbá yẹn ní tán o. àmín. ọlọ́run wọlé gbogbo àwọn tí wọ́n wò yìí ẹ rí àníwọlé jókòó sí
bóòlù yẹn ṣe fẹ́ wọ àárín àbí sojú yín kọ́ ni àbá ní jókòó àbájọ jókòó àbá ní sọ́wọ́ rẹ̀ báyìí jájọ máa fọwọ́ lura wọn. mo ní ìròyìn bàbá yìí tó ṣe ìrírí ọmọ kékeré táwọn ṣe ń dán pé ẹni láyà kọ́ wá wọ̀ bàbá bá bẹ̀rẹ̀ sí ń sọ pé ẹni láyà kọ́ wá wọ̀ lójú gbogbo ayé abalẹ́ni ọba láyà kọ́ gbà ní ilé àtọmọ yìí. gbogbo àwọn tí wọ́n dájọ́ ọkùnjọ́ náà wọ́n tẹ̀léra wọn nípa. abẹ́ ẹ̀túnjẹ́ ń wí lẹ́ẹ̀kan sí àní gbogbo ń ta wí iṣẹ́ atẹ́gùn rẹ̀ fẹ́ lọ́dọ̀ àwa abọ́díj kọ́pì wàláì wọ́n gbé fún yín. àmọ́ tẹ́ ẹ ṣe tí wọ́n fi gbé fún yín o bàbá ẹ dákun ẹ má fi lẹ̀ o. ẹ gbọ́ pàdé kọ̀sáfì náà ròyìn yìí ntọ́ da yín kó ayé ọ̀fẹ́ mọ́ wá díẹ̀ ní tí wọ́n sì lè rí ni. Allahumma salli ala sayyidina Muhammad wa ala ali sayyidina Muhammad. Amin. صلاة تنجينا بها من جميع الأهوال والآفات إن تستفتحوا فقد جاءكم الفتح وتهدي لنا بها جميع الآجات وجعلت له مالا موجودا وتطهرنا بها من جميع السيئات إن هذا لرزقنا ما له من نفاد وترفعنا بها عندك أعلى الدرجات ما عندكم ينفد وما عند الله باق وتبلغنا بها أحسن الغايات الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز من جميع الخيرات وتحسبهم أيقاظا وهم رقود فهو في عيشة راضية في الحياة وبعد الممات إن الله يرزق من يشاء بغير حساب إنك على كل شيء قدير. شيخ أضافي أبو علاء bàbá mi àgbàlá Al-Qur'ani pẹ̀lú ògbó Ọlọ́run gẹ́gẹ́ bí mẹ́sẹ̀gì ṣe ń wá ni o bí ṣe máa wá fáwọn náà ibi yóò kún tí gbogbo ayé ọmọ béèrè pé kí wọ́n rì mọ́ bẹ́ẹ̀ ajiwi alhamdulillah gbogbo ayé ní ọ̀wà torí Rájàbù náà làwà yìí Rájàbù náà ni wọ́n pè Rájàbù tí wọ́n pè náà ni ọjọ́ Jímọ̀ tó kọjá wọ́n ṣe bẹ́ẹ̀ de Sheikh Ibrahim ní Kaula náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ de bàbá lọ́fà náà ọjọ́ náà ni wọ́n ṣe yàmù ziyara wọ́n ti pè é síbẹ̀ ìdí ni ti wọ̀ kò sí táyé wà lọ́mọ kàlẹ́ ni yìí sì nínú gbígbón kálukú débẹ̀ wàá dín fìnnà síbẹ̀lá hajj gbogbo tí ọba ti léèzì ni kò lè dúró ìwà téèyàn wù tí wọ́n fi gba body pass lọ́wọ́ yẹn ní bá wọn wù náà ó tiẹ̀ ti kọjá bàbá ó ti kọjá gbọ́ àbá Al-Qur'ani ni wọ́n làwọn fúnra àwọn nìkan làwọn dá Kùránì òkè lánàá láì jẹ kankan kí lè gbé fún wọn kí lè ta fún wọn ìwà náà Ọlọ́run níjọ bọ́ o ìwà náà Ọlọ́run níjọ bọ́ o àwọn kan kọ orúkọ wọn sójú sánmọ̀ òjò ló padà parẹ́ o àwọn kan gbórúkọ wọn sí síríìtì tó gbajúmọ̀ wọ́n kọ sára signboard atẹ́gùn ló padà wórúkọ dànù ẹ̀yin wá kọ orúkọ yín pẹ̀lú íǹkì tó mú àwa béèrè pé kí ni íǹkì náà àṣé ìwà ni ẹ wá kọ sínú ọkàn gbogbo wa ọ wá dọ́gbẹ́ sínú ọkàn àrùn orúkọ yìí parẹ́ kò lè parẹ́ àṣírí ìlànà sítẹ́sítà àbírí kò ló bá òun mú. ẹ sì kọ́ gbogbo wa lẹ́rú pẹ̀lú wà dáadáa. gbogbo ọmọ tó ti rò fún òun ò lè dèèyàn nílé wọn ẹ sì sọ fún pé máa bọ̀ bí wọ́n bá kọ́ pò ní dèèyàn sóò tí lọ́dọ̀ mi náà Ọlọ́run ọ̀tọ̀wọ́ mi sọ ọ́ dèèyàn wọ́n sì ń déyàn ọ̀wọ́n báyé ṣe fún tó yìí báyé ṣe há tó yìí irú yìí sì tó dìde ọba tó gbé yín dìde ẹ ní ṣubú láéláé Àmín. ẹ ní ṣubú láéláé Àmín. ẹ ní ṣubú láéláé Àmín. ọlá bá ń fàgbà lọ́dọ̀ ọlọ́ Radiyallahu ta'ala anhu. ọlá bá ṣe múra àkè Radiyallahu ta'ala anhu. ọlá Mawlana Sheikh Ibrahim Radiyallahu ta'ala anhu. bí ẹ bá fẹ́ mọ̀ wípé Sheikh Ibrahim nǹkan ni lóòótọ́ ẹni ọ̀nà káwọlé àti ìbásọjọ́ mọ̀lúdì yọ ọmọ pé Senegal gbóná ó gbóná bí Ìlọrin ni ọmọ ndàkálà lè Ìlọrin bi ghairi shay'in kàmá ndàkálà lè kubura bila salati bẹ́ẹ̀ ni Senegal náà
wọ́n di oúnjẹ títí wọ́n dè mọ́tò wọ́n dè mápá tẹ́ ẹ bá rí tí agbádá wọn bá ga báyìí owó kọ́ ní bẹ́nu àpò tàṣínù ni ibi tó wá gbóná yìí lẹ́nìkan ti wá dìde bí wọ́n bá tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ bí wọ́n bá rántí kọ̀sídà bàbá mi Faagba bàbá ni mo ṣẹ́ka fi barahama làbúdà kan lọ jìnnà wọ́n mú kiri barahama sàlákìtà fílẹ̀ kùsìránì gawzul giyazi zamani abul bashari jami'an kawlaka maulidi sheikh wa nasibuhu adinani gbóbi lọ ní sí kàkà tó bàbá sì fún wọn sì jókòó síbẹ̀ bàbá lọ́fà ni wọ́n porúkọ bàbá máa bọ́ lé kó lọ ní bàbá ní ilé kó ń bẹ chain tí wọ́n fi dè mí ò sí tú bí bàbá lọ́fà bá wí wá ní ẹ̀gbọ́n mi bàbá mi bọ̀dá mi bí ó ṣe pé bàbá nù mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n pè wọ́n àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá wá jọ mọ ọba wòlíì kí ló dé tẹ́ gbìyànjú láti jẹ ọ̀tún kí ló dé tẹ́ gbìyànjú láti jẹ balógun ẹ dákun ẹ gbìyànjú bó lẹ ti fẹ́ sí bàbá wa Mudasir bó lẹ ti fẹ́ tí wọ́n jẹ ẹ dákun ẹ má ṣe wá sí mọ́tò tó ti lọ eléyìí ò tí ì lọ ọlọ́run ṣẹ́kù fún wa ọlọ́run wa ṣe yín pẹ́ fún wa bàbá Faagba òkú lọ́mọdé ni wọ́n fi rọ́rọ̀ gbogbo wa yanjú ẹ̀yin náà ò ní kú lọ́mọdé o yóò bá máa pòwe kan wọn ní ká kú lọ́mọdé kọ́ yẹ ni ẹ sọ fún ọ pé kú kàn yẹ ọmọdé lẹ́yìn bá kú lọ́mọdé fúrógámù ẹ̀ dàrú lánìí ẹ̀ dàrú bàbá wa Mudasir lánìí yóò ní dàrú lánìí yóò ní dàrú. Àmín. Bẹ́ẹ̀ bá kú ọmọdé wọ́n ha ọmọ rẹ̀ fọ́tà rẹ̀. La ilaha illallah. Bàbá kan ní ẹ̀mí kíkùn tí mo tọrọ fún ọ ẹ̀mí kíkùn tí mú ní fi ọmọ ọ̀tá ẹni lọ́kọ. Tí wọ́n béèrè lọ́wọ́ ọba ọmọ àwọn pé ta ló kù fún bàbá. Àwọn àwa lókè náà ni. Dákọ̀. Bàbá tó ṣẹ́ bàbá Faagba kù. Tó ṣe báwọn ni wọ́n sọ fún ikú pé mọ́ ọ̀bọ̀ mo ti ṣe tán. Wọ́n dojú ti kú. Ọlọ́run bá wa ṣe yín kù. Àmín. Ẹni tí èèyàn dé bá ní Ọlọ́run ọjà máa rí yín dé bá. Àmín. Ọlá bàbá wa lálùkùránì. Àmín. Ibi ọmọ anábìrì ẹ̀yìn mọ̀. Alẹ́ yìí làwa mọ̀. Ẹ̀yìn bá àwa mọ̀ ẹ̀yìn. Ọlọ́run ọjà ni pé bàbá. Ọba tó ní àmọ̀ yìí. Tá a wá fẹ́ jọ yín. Torí a ti gbà pé tá a bá ti bínú oríire yẹn. Ibi tá a lọ òjì. Ibi a máa sọ gbogbo ibi tí mo bá dé alẹ́ tó fún mi body pass kú lẹ́gbẹ̀ẹ́ mi má kọjá yìí rẹ o pé kàn mí tó fi fún mi body pass o ó kú lórí láì fún mi ó wá ní bọ́ bẹ́ẹ̀ mo dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò tí ì yẹ kí wọ́n tán green mbẹ́ ó ní ẹjí green padà sọ́dọ̀ rẹ̀ mo fẹ́ kọ́ kọjá ọlọ́run yà á rí bẹ́ẹ̀ bàbá ìmọ̀ tí mo lè rí mọ́ bàbá wa o ẹ ń pa mí bí ọtí ni bẹ́ẹ̀ sì pa gbogbo wa bí ọtí kafaka rabbuka kam yakfika wa kifata kafkafu akakabini kana min kalaki afala ya ẹ má bá mi ọmọ itoku ni o torí mi ọmọ àṣírí àmọ́ àṣírí ní bẹ lọ́dọ̀ bàbá Faagba ayé sí wọn rí wọn wá ń béèrè pé kí ni fọlọ sọ lò gbogbo nǹkan níbẹ̀ ní fọlọ sọ ẹran tí ọdún náà bàbá ní àti kúdúrú níbi lọ́dọ̀ èmi fọlọ́ sọ. ọmọ ló sùn kún ọmọ láta. ọmọ ló sùn kún ọmọ láta. fọlọ́ sọ ní jẹ́bẹ̀. gbogbo ẹ̀ náà wọ́n wá gbé sí yín lára. àmọ́ yìí ní lọ́tà ẹ sọ fún pé kó gbàgbé ìjẹ yẹn. Wojọ́ tẹ̀ tí ń lo bọ̀ ni. ṣebí gbà wọn náà wọ́n ti bẹ̀rẹ̀ bínú. ṣebí ẹ̀yin tí wọ́n bínú náà lẹ́tọ́ látọ́ apẹ́tì. nínú dájí ọlọ́run yìí. àṣetá bá fẹ́ mọ yẹn ni ó kú onígboro yẹn mú lẹ́sẹ̀gbẹ̀ ọjà wa ló mú àṣírí àwọn ya lọ́jà ló retí wọn wọ́n síbi tí ò séèyàn ẹwọ ṣé ọ̀gá sáfì ẹwọ bí jẹ́ ọmọ mú lẹ́sí ẹ má bínú pé ìdí ìwà kì í yín o ìsì ni ní èdè o ẹ wá gba máìkì lọ́wọ́ mi ẹ má wùlẹ̀ jẹ́ nsúmánà fíkà. Amadu Sheikh Hamowy Amadu Sheikh.
kankan ju pé àwọn fẹ́ dúpẹ́ lọ kò sí kẹ́límà kan tí ó jáde ń bí má ó sọ fún yín pé ṣùgbọ́n náà bí kàkan ní bẹ́ẹ̀ ẹ̀rí pé bàbá wa ní Faagba bàbá wa Ajagbe bàbá ò ṣe ṣùgbọ́n náà bí kà gbogbo tó bá mà pọ̀ mọ́ bá mi ní tó sì mọ́ tí bá mi máa yanjú fún wa lọ́dọọdún tètè pé ra rẹ sí tòsí kò sí tó kù bá mi fẹ́ dúpẹ́ ni. Bàmí ní ẹ̀tọ́ bá sùn ní kó tají bàmí fẹ́ kí bàbá Faagba jókòó lẹ́ni bàmí ní ẹ̀tọ́ bá sùn ní kó tají. Jẹ́mẹ̀ gbogbo ẹjẹ́ dìde lẹ́kẹ́lẹ́ ká ṣe Adana isi adaka umar Abba wala sara Alhamdulillahi Adana isi adaka umar ila barahama wala sara. Alhamdulillah. Àṣẹ ọ̀sẹ̀ tó lè ṣe àfọlọ́hùn. Alhamdulillahi alladhi hadana Sheikhi hamahullah nurul ayni. Alhamdulillahi alladhi hadana Sheikhi hamahullah nurul ayni. Ọlọ́run ṣe. Alhamdulillah. Ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. Tijani. Radiyallahu ta'ala anhu. Yes. Faagba. Radiyallahu ta'ala anhu. Radiyallahu ta'ala anhu. Radiyallahu ta'ala anhu. Bàbá wa ní sásá ṣe wọ́n lábí wọn. Radiyallahu ta'ala anhu. Àti gbogbo tí ń jẹ́ wòlíì Ọlọ́run pátá. Bismillahi kul wallahu salatul fatiha. Bismillahi kul wallahu salatul fatiha. Gbogbo àwọn tó ń dilé àwọn àgbàlagbà àwọn tó ń jẹ́ àlífà. Bismillahi lakadiya kún salatul fatiha. Òkè bàbá wa ní Faagba. Radiyallahu ta'ala anhu. Radiyallahu ta'ala anhu. Bàbá wa Sheikh Abdul. Bá ná 1 million bíbá ẹ̀ ní tàyè. Ntọ́ kan lẹ̀ ń sè. Wà ní kí ni next? Ní parẹ́ tó parẹ́ tí bàbá òun fi gáàbù sí nǹkan kan láàrin gbogbo wa. Next. Bàbá mi Ajagbe sọ̀rọ̀ kan sí wọ́n ní ìsìn ní òtí ìtò ẹ̀ mọ́ dùn nípa àwọn òtí wa. Dọ́là ẹnì kankan ò ní í ṣe tí bàbá ò ṣe ní wa láéláé. Kò ṣe é ṣe ní ìtàtí kóòtù. Ibi tí fọwọ́ ó tẹ̀lé. Ẹ ló ń bí bẹ́ẹ̀ ṣe ẹgbẹ́ 10 million kalẹ̀ tó kàn nìyẹn. Ibi ẹ sọ́sí náà ló ti wá. Bàá mi fa. Wọ́n ṣe ti ta tán. Bàbá Ajagbe bàbá ti rí nù alámìyàn rí ni. Ẹ̀yẹ máa dunú sógun tó bá ti ń chẹ́rìsì ògo tiẹ̀ náà dé. Káyé ó pé wó yàn. Kò tí ì láyọ̀ ní kọ́lọ́hún kí ọ lára pípé wò. Wọ́n ṣe gbangba wọn tó tilẹ̀kùn. Èdè pé kí n bá yàn nù lé, kó tó bá àwọn àgbàlagbà nù lé, bá mi ni wọ́n jáde.
Ṣàkà yà sọ pé ta ni bàbá ní káwọn jáde fún ti forí la bàbá lára ni. Àwọn síbẹ̀ wọ́n jáde láàmìdẹ́ ni ṣé ìwé tilẹ̀kùn lẹ́yìn. Láàmì wá papòdà ọjọ́ kẹta àti ẹ̀kọ́jọ́ pé kéèyàn wẹ̀ ìyá ọmọ ọrùn àti nítumọ̀ àṣẹ̀dá ni àti táìmù ya ti ju ẹ̀dá ìwẹ̀ lọ òórùn kìnnìkan ìṣẹ̀gbẹ́ ọjọ́ mẹ́ta ọjọ́ láti jẹta kálukú ti wá gbàgbé pé yín tí ẹ gbà pé bóyá bàbá kan bẹ̀ rí tẹ́lẹ̀ láàmì ti lọ 3 days ààfà ọjọ́ kẹta mà ní àti ìrántí ìnáwó fọnú ìnáwó wẹ̀ láago 9 àárọ̀ ìnáwó agbórí létí àbáyé wájú ẹ̀ wọ́n á rí látòkè òkè ẹ̀dá wo ni bọ̀ yìí kí wọ́n gbé yìí wọ́n lè palẹ̀ sókè ìwà 4 lẹ́gbẹ̀ẹ́ bí 3. Bí a fi gbé bàá mi nìyí náà fi kí wọ́n sí wọn la àwọn àgbẹ̀ kìíní ìjìká náà ni àbájọ àwọn tó wọ́n ṣe kìíní tẹ́kí tó àṣẹ inú mọ̀ náà ló ti wá wọ́n wá sọ kalẹ̀ wọ́n á gbé kalẹ̀ 3 dúró lẹ́gbẹ̀ẹ́ báyìí 3 dúró lẹ́gbẹ̀ẹ́ ẹ̀wọ̀n mo gbórí lága ni o èmi ni mo gbórí lága tó ń wọra mi pé mo gbórí lága mo á wò pé kí ni mò ń wò ṣé tó fẹ́ jáde ní láàmì kan náà lórí wọ́n wá pàkájà wọ́n ṣe dákì ní ìyẹ̀kọ́jà báyìí wọ́n wá pàkájà aṣọ tí wọ́n fi aṣọ haram wọ́n ti dá kọjá báyìí wọ́n wá dúró wọ́n wá wo ilé wa lọ́ọ̀kan báyìí láàmì wá pàkájà aṣọ dáadáa wọ́n á láàmì nìyí mo bá kú lórí àga wọn sáré wọ wọn wá ń bọ sà mo sá ṣe bàámi ọwọ adámi ló wọn ní sàlámù alẹ́kùn wọn kà dúró wọn ní alẹ́kùn sàlámù ní ẹbí sàlámù làálò wọn ní bàámi ẹ̀rọ àwọn èèyàn láti jẹta tẹ ẹ ti lọ ẹ̀rọ àwọn èèyàn bí wọn ṣe ń lọ ẹlẹ́kùn sàn dáàmú láti jẹta ní àti ìgbàlá sí wọn wá ní bẹ́ẹ̀ ni wọn ní mo ti parí ọ̀rọ̀ gbogbo yìí wọ́n ní táwọn ọba yẹra kó ń bí ìta ní kọ́lọ̀ òun fún ní òun bẹ̀rẹ̀ ẹsẹ̀. ni wọ́n ti dúró yẹ ara ń tà máa ń ṣe ara lọ́dọọdún ni wọ́n ti sọ̀kalẹ̀ yẹ tó fa iṣẹ́ táwa máa ń ṣe láàárọ̀ sátọ̀dé. wọ́n á ní kí n wo wọ́n ní wọ́n ti parí ilé mi o ọwọ́ tán nà báyìí orí ilé náà ni ó ti lọ àwọn ẹ̀dá yẹn ṣiṣẹ́ lọ gan ilé yẹn wá lọ níbi tí wọ́n máa lọ tí wọ́n máa padà ní àmọ́ wọ́n ti parí ẹ̀ báyìí wọ́n ní kí n wá o wọ́n kà kọjú síbi ni wọ́n ní bẹ́ẹ̀nu ẹnìkan nínú yín ó ti mú ọ̀pá kékeré ni tí ànábì Dáúdà wá fún àwọn bàbá Sùlèmánà ìjókòó yìí ó ṣe mọ yìí ó kẹnu gan o bíbá kọjá bẹ́ẹ̀ ìjókòó yìí níta lé mi tó bá fẹ́ lẹ́nu ẹ̀ kó o sì kọ́ déètì sí kó tó dijọ́ báyìí kí ní ìgbọ́dọ̀ padà nínú ayé mi ní tí mo fẹ́ kọ́ wọlé ní wọ́n ti sáyẹn rẹ̀ kó tó pò yìí. ìlú ìyàbútú tá a wà yìí ọlọ́mọ ìbàlú ìjẹ́ kò sí mòlídìí tó ṣẹlẹ̀ níbí àkọ́kọ́ náà tó ní. máfàyà balẹ̀ sísè ọlọ́run ló jẹ́ apè sọ́jà àtàwọn àmọ̀tẹ́kùn ìfàyàbalẹ̀ sísè ọlọ́run àfẹ́nìmọ̀ fún àwọn arọyà ẹ má wọn sọ́jà wà ẹ má wọn àtòrí wọn ti ní nǹkan kan ò ní sí tẹ́lẹ̀ tí yóò fi wọn àmọ́ ẹ fún wọn wá ẹ̀jẹ̀ àtúbà bàbá tí wọn ṣe ẹ̀jẹ̀ sọ́jà òdúró ẹ̀jẹ̀ àmọ̀tẹ́kùn òdúró gbogbo tó ju méjèèjì lọ àwọn tó ní méjì ní kí wọn sọ. ìjẹ́ mu láwá fún wọn. àwọn á ní kí n sọ fẹ́ ni o kọ́ lọ dá kí ní padà wọ́n á ní èmi ò mọ̀ wọ́n lò ní lọ ọkọ̀ ẹlẹ́ni yẹn kọjá lágbájá ni wọ́n ní kí n wá wọ́n ní àti parí ọ̀rọ̀ gbogbo wọn wọ́n lè tó náà mú lọ́wọ́ yẹn wọ́n ní ọ̀kan wọ́n nínú ilé mi lónìí àlífà lónìí wọ́n ní mo ti parí ọ̀rọ̀ rẹ̀ ìdí èsì tiẹ̀ kọ́ mọ́ dì mọ́ ẹ̀ sọmọ pé kọ́ da padà sínú ilé mi sọ wọn á tún sọ àwọn ọ̀rọ̀ míì tí mi lè sọ ní gbangba yìí wọ́n wá lajú bọ̀ díẹ̀ díẹ̀ ṣe wọ́n á gbé mẹ́sàn-án àbọ̀ ní mẹ́sàn-án àárọ̀ wọ́n wá ń wo aago 9:30 tí wọ́n á lajú bọ̀ díẹ̀ díẹ̀ wọ́n á fọwọ́ nu dúró ẹ̀ mo bá rí Sheikh Abdul mo ní lágbájá ńkọ́ olóòlò kọjá o mo fẹ́ rí mo bá dé mo bá ní ẹ wá ìjòkó
bá mi sọ̀rọ̀ kan fún mi ní ìsinmi ní àmì kìíní báyọ̀ pa báyìí ìgbẹ́ lọ́wọ́ yìí àbá àdákẹ́ lọ gbá lórí àga ọbẹ̀ máa bí wípé bó mo ṣe mọ̀ àmọ́ mo ti sọ pé bàá mi sọ fún mi nísìn oníwà láì bẹ́ẹ̀ lọ́wọ́ òun lọ́wọ́ mo wá ní kí ni ìdí tẹ́ fi dá padà sí mi orí káwọn èèyàn wọn bá jí lọ. bàbá ṣe ìbẹ̀rẹ̀ fún ẹ̀mí ṣubú o. Àmín. gbogbo alẹ́ a ní ìdí àdúrà tí bàbá lálùkọ́ á lè ṣe fún wa tó ṣe fún mi gbogbo ala ní ìdí ẹ̀. bàbá ní sásá. jẹ́ ọlọ́run tó ara ṣé ẹni. wọn làbí ọdẹ láàrin. bàbá ní téèyàn bá kọ́lé tó bá lówó lọ bá mi wá ní má ti parí ilé ẹ̀ àmọ́ ṣe fẹ́ǹsì má ti parí ẹ̀ wọ́n á kó lọ bẹ̀. bàbá wa ní sọ láwọn èèyàn tí wọ́n ń kọjá tí wọ́n bá wò pé ọlọ́run ó sì parí ẹ̀ ọlọ́run yọrí ẹ̀ láyọ̀ ọlọ́run yọrí ẹ̀ láyọ̀ lójú lẹ́nu gbébẹ̀ bàbá ládùúgbò àwọn wúlò pọ̀ fún ọ kó o ti ṣe rìn gidi tábọ̀ wá lọ bẹ̀. ọ ládùúgbò tí wọ́n ṣe mọ́ ọmọ ogójì ọdún tó ti da ogun tí ó dà tán pátá ó ti kọ́lé ra mọ́tò lọ mọ́kà gbogbo òru ló ti dé láyé gbogbo tó sì ṣe pátá láàrin 40 years ni kò sí tó ní ìdìmọ́ ọ̀ ń lọ sàárè lókù ó ti parí iṣẹ́ náà kí ló ti pè tọ́ mọ́lé ẹni gẹ́gẹ́ tó lè mọ̀ wọ́n wá fa tiẹ̀ sẹ́yìn kẹ́mi rẹ̀ ó lè gùn ọlọ́lọ́wọ̀n gbàdúrà rẹ̀ ṣé wọ́n lọ láàánú ara rẹ̀ ni àbọ́lọ́ ni ọ̀sán náà inú mú kanu méjèèjì ó kì í bàbá ọgbádùn yín gan ẹ fi gbogbo dẹ́ ẹbí náwó nǹkan àti ìṣe náà nù bí a bá wà báyìí 50 100 àdébẹ́ náà 10 million ìdílé ọmọ sọ fún yín pé táǹsì bí ó ti jáde náà lọ padà sí láàmì fa ẹnìkan pè mí bàbá ṣe mólídìí ọdún ìtàn ọwọ́ á pè mí àti débàdàn ó ní sí mo mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ mo ní kí ló ṣẹlẹ̀ ẹ rí nǹkan kankan tó kún bàdàn wà lọ mo ní bí kí ni ó rí ariwo tí máa ń pọ̀ ń bọ̀ ọ̀rọ̀ tí wàá máa ń lọ gan nílọ ni nígbà tẹ́yìn náà bàtọ́ wá fi àṣejù kún wọ́n máa pariwo àfáàgbà lórí rédíò bí wọ́n gbọ́ bàbá ṣẹ́ rédíò tó ń bọ̀ lóyún bẹ́ẹ̀ wọ́n pariwo ní sóbí. ṣé bí o ti pọ̀ jù lọ àṣejù díẹ̀ wọn là ètí bàbá ń rán mi ní ìṣubú mo sọ fún yín ètò rán mi nìyẹn bàbá ètò bá rìn yẹn mójútó rán mi ní. ọ̀ràn yìí ni ọ̀ràn mi ni bàbá tó ràn yín ó mọ̀ bá yín ṣe mo dúpẹ́ fún yín bàbá tí n bá ti wá lọ́ọ́ ni màá pè yín adẹ́rìn yín ẹ̀ẹ́pẹ̀ fún wa nítorí tẹ́ ẹ̀ bá sọ kò sí ní mo fẹ́ ṣe sí àbẹ́ni tó ràn mí ọ̀jẹ́ fi mí lẹ́sẹ̀ dúkà àbá ọlọ́run ní fi yín lẹ̀ ọlọ́run ní fi yín lẹ̀ àlùbáríkà pé bàbá ò fi àwọn ọmọ ọlọ́run lẹ̀ ọlọ́run ní fi yín lẹ̀ lẹ́yìn tí ń ṣe yẹ bó ṣe dùn tó yẹ ó tó léwu gan ṣùgbọ́n ewu tó ní bàbá ti kó gbogbo ẹ̀ lẹ̀ bàbá mi ti kó gbogbo ẹ̀ lẹ̀ ẹjẹ fi ti mi ẹjẹ fi yín ti síbẹ̀ Salatul Fati. Salatul Fati. bàbá mi Ajagbe mo kí yín bàbá. ìtẹ́ fún wa lọ́dún yìí ó lágbára láyé pẹ́ tó wá wàá gbádùn yín gan ẹ̀ka wa mẹ́sẹ̀gì lè wá yín lè wá pàṣẹ mẹ́sẹ̀gì ẹ̀mí yóò gún bàbá Àmín ẹ̀mí yóò gún bàbá Àmín ẹ̀ pẹ́ fún wa o Àmín. ẹgbọ́n tí ń bẹ ńlẹ̀ ìjì la fẹ́ fi kójọ ẹbí sì lè fi pàṣẹ jù wọ̀ báwọn kan lórí ẹ bá pé ní ìṣẹ́ kọ̀ọ̀kan sọ $1 million sákàǹtì àwọn ẹ̀rọ àmọ̀ sí kí ló fẹ́ wá wí bẹ̀sẹ̀ wọ́n ọlọ́run náà lọ sọ kò lè sọ tẹ́yìn sọ ìwọ̀n lè sọ ẹ̀wọ̀n èèyàn kan máa rẹ́rìn ni àwọn adarí ní ibi bàbá àṣàlá ẹ̀wọ̀n ẹgbẹ́ ṣe gbé wa rí ẹ̀wọ̀n tẹ́ mú wa lọ ẹ̀mí yóò gún bàbá Àmín ọlọ́jẹ̀ kẹ́ pẹ́ fún wa Àmín. dúpẹ́ mo mọ́ lórí dúpẹ́ ni ọpẹ́ ní ìjókòó yìí torí gbogbo tọ́lọ́ ń ṣàjọ sí ìjókòó yìí lóru òní àwọn aláṣìírí aláṣìírí ọ̀rọ̀ aláṣìírí méjì ló wà aláṣìírí aláṣìírí wà àmọ́ àwọn tó ní wá aláṣìírí aláṣìírí ni ìbíbà kọjá bá a ṣe ń wò yìí gbogbo tọ́lọ́ ń ṣe láàrin
ọlọ́run ṣe alhamdulillah ẹni ṣubú láéláé àmín ọlọ́run jẹ́ kẹ́ ṣubú àmín láwọn ẹni ọlọ́run àmín. dúpẹ́ o ọmọ lórí gan salatul fati. salatul fati. bàbá wa gbà tọ́jú kò lẹ́gbẹ̀ẹ́ bàbá wa ṣe gbàsáfì. Abdulhakeem. bẹ́ẹ̀ Abdulhakeem o dúpẹ́ o dúpẹ́ ọmọ lórí ṣéwù ẹ̀dí máa padà sí ibú àmín láwọn ẹni ọlọ́run. àmín. bàbá alẹ́ ọlọ́lùkọ́ àná mo dúpẹ́ ẹ̀sìn o mo dúpẹ́ gan bàbá wa nífà ẹ̀sìn mo dúpẹ́ àmọ́ mà kókó àkókò bọ́ọ̀ mọ́ wọ́n lè kó tẹ́ dúnú náà jó bí ọ̀sán àmọ́ ń sọ̀rọ̀ kan fún bàbá wa pé bàbá fi ń sìn pé bàbá ọ̀tẹ̀ méjì tí bàbá ọ̀tẹ̀ ṣùgbọ́n àti ẹ pé bàbá ní káwọn gbé láńtà kálọ̀ ṣe ń fẹ́ lọ pàdé ṣùgbọ́n náà ní títì ó ti dúró níbi ìyànà ilé àwọn ọ̀tẹ̀ ni wọ́n tẹ̀ mẹ́ta bẹ́ẹ̀ mẹ́rin bá wọn ò ní wọ́n ti súnmọ́ra àwọn èmi ẹ̀gbọ́n tí wọ́n ń sọ wọ́n sá ní kó wọn fà láńtà lọ àwọn náà yìí ti gbọ́ tẹ́lẹ̀ ní ọ̀dọ̀ wa ṣẹ́run àkè tí wọ́n ti wá sọ̀rọ̀ tán wọ́n ń lọ́nu wọ́n ti ṣàdúrà fúnra wọn jọ tẹ́wọ́ àwọn òbí láńtà tẹ̀lé bàbá padà bí aago kan aago mẹ́ta òru àwọn wà bí láńtà tẹ̀lé bàbá padà èyí táwọn bá wò báyìí ọ̀nà sí tírèdì àwọn òrìbí ọ̀wà ní kò tẹ́lu ti lọ bí bá síbi ṣe máa wá aago kan òru aago méjì láti Ìbàdàn láti Èkó tẹ́lu bàbá yìí ní màá padà sí i. àmín. dúpẹ́ o ọmọ lórí gan ẹ̀sìn gan àti wàá kí wọlé ọlọ́run ilé wa aláàyá ẹjọ́kọ̀ bàbá ẹjọ́kọ̀ bàbá tó lọ́wọ́ ga ọ ẹ̀sà jẹ́ ká máa ṣe dáadáa ẹbí ṣe máa ń wò wá lọ́wọ́ kan àápàdé lọ́jọ́ kan àti bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe gbé ìfẹ́ tiwa náà sẹ́mi tiwọn náà mo dúpẹ́ o alhamdulillah mo dúpẹ́ alhamdulillah torí pé láti gba ti máa wò yín láti bá ògo báyìí ológun ni bàbá yìí ẹ̀bùn dẹ̀ pọ̀ lára wọn tó yìí pẹ̀lú lórí bẹ́ẹ̀ alhamdulillah mo dúpẹ́ o bàbá mo dúpẹ́ ẹ sí gan alhamdulillah ìlà ní lọ́nà yìí ṣe pọ̀ tó bàlá ìtàlẹ̀ ọ̀nà wọn pọ̀ kò sí wa ń kọ bọ̀ kò sí nǹkan kan àwọn náà kásá wo tà náà ni pé èmi náà ń lọ tó ṣiṣẹ́ tà náà padà mo dúpẹ́ o ọlọ́run jẹ́ kẹ́ ṣubú rẹ̀ ní màá padà sí i àmín lágbára ọlọ́run gbogbo ẹ bá ti ń ṣe ọlọ́run ọba yín ṣe àmín ọlọ́run sì ní padà lẹ́yìn àmín. salatul fati náà àti ẹni. salatul fati náà àtọ̀yìnà. mo kí gbogbo tí bẹ́ẹ̀ tí mẹ́. la ilaha illallah la ilaha illallah. muhammadu rasulillah sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ wẹ̀ ṣeun bàbá rẹ̀ sá ìgbẹ́ bàbá tí a máa nu mọ́tò ìṣòṣòrọ̀. bàbá imam bukhari. bẹ́ẹ̀ ni bàbá Dagolo bàbá Sheikh Abdul. bàbá wa bàbá Danjuma bàbá Debolu. bàbá Danjuma bàbá Sheikh Abdul Khadim. adimi ṣe Surajudeen Niyas àti ọ̀rẹ́ wọn náà. mo dúpẹ́ o bàbá wa tó yẹ pé àwọn ni a máa mú kọ́kọ́rọ́ ọ̀rọ̀ ìdọ̀ lọ́wọ́ tí ibi tí bàbá ṣe sùlẹ̀ mọ́ ṣe Sunday Awalu sùn ní Adémolú ọba wọ ọbẹ̀ sàdúrà àwọn ni wọ́n sì lẹ́kọ̀ọ́ yàrá fún ọ ṣe Sunday Awalu bàbá tó jẹ́ pé Kánò ni wọ́n ti bí tó sọ fún wọn pé gbogbo pé iṣẹ́ ìbẹ̀rẹ̀ wọn ṣe láàyè tó fi ọ̀pá kúnlẹ̀ tó sì gbé tán ní ìtọ́gà mi wíwọ màá ó sì yé mi àwọn akọjú sí baba Adémolú wọn lọ́nà mẹ́ta táwọn bá papòdà síbẹ̀ àkọ́kọ́ ẹ̀fà wọn lẹ̀ àkọ́kọ́ mọ́kà ẹ̀ẹ̀kejì ibi wọ́n ti bí àwọn ẹ̀kẹta káólà àmọ́ bí wọ́n ti bí àwọn ẹ̀ bá wọn fà ń bẹ̀ tí wọ́n bá gbé àwọn lẹ̀ ẹ̀jọ́ wọn sin àwọn ẹ̀fà wọn lẹ̀ ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta lẹ́yìn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn ibi táwọn bá papòdà sí gbé àwọn padà sí Ìbàdàn tọrọ gáà mi tó sọ pé Ìbàdàn mọ̀ sùn ṣé ìdìbò wọn wá papòdà sí Kútọ́nù bàbá Adémolú náà ló lọ èmi ò sì fẹ́ sọ̀rọ̀ máa dùn ní àwọn náà wọ́n ní nǹkan wọn Adémolú ni ọba pé bàbá wa múdà bàbá wa lọ́ba sàdékò yọ̀nù ẹ̀ bí bàbá alálùkùrọ̀ adépé lẹ́ẹ̀kan èèyàn pè é lọ́mọ àwọn òwúrò pé bàbá wa náà pè é ẹ̀yà ẹ̀wẹ̀ tó lé kéwù àwọn tó ní ní Adémolú ni àwọn Adémolú tó ní lé kéwù ṣé Ibrahima lọ yanjú ẹ nígbà táwọn kankan fẹ́ ṣẹlẹ̀ ní wọn sọ Adémolú
Sheikh Yes. Àwọn ẹ̀pẹ̀ fún wa o. Àmín. Pẹ́ o, mo mọ̀ lórí. Àwọn ìyá wa Ṣẹ́dá Ṣàkírà. Ṣẹ́dá Àmùtíyá. Mo dúpẹ́. Ọlọ́run san yín lẹ́san dáadáa. Àmín. Mo dúpẹ́ o. Mo tara ẹ̀ kí gbogbo ẹ̀yin bàbá wa pátá. Ọ̀rọ̀ tí àfáàdùkú máa ń sọ gbogbo ẹ̀yin tó bá yé ẹnà àró báyìí tí ẹ bá máa tí wọ́n sọ ẹ dúró báyìí. Nídìí kí n sọ pé báyìí rárá èyí tó bá yé bó ṣe sọ̀hún ẹ̀dùn wájú mi òní yìí mo kí ẹ̀yin gbogbo ẹ̀yin bàbá wa gbogbo tí ń jẹ́ àpàdà sí ibú kò ní kẹ́ni kankan bẹ́ẹ̀ mo kí ẹ̀yin gbogbo ẹ̀yin ìyá wa náà pátá gbogbo tí ń jẹ́ àpàdà sí ibú kò ní kẹ́ni kankan náà àdúrà tí wọ́n fẹ́ ṣe máa wọnú àṣírí inú àṣírí bàbá mi ní Faagba tó ní máa lọ wí àwa la rán ọ àwọn ògbésẹ̀ méjì bára wájú ọ̀dára wa ntọ́ ọba wí àwa la wí náà gbogbo ẹ̀yin tọ́rọ̀ bá wá yé látàná tá a ti jọ ń bọ̀ wá dúró ní gbangba yìí àkọ́kọ́ Madina Kaolack mólídì tá a lọ ibi la wà.